Sex is the best pleasure you can give any man. Reduce stress, improve human bladder control. No one body pressure, relief cancer and attack. Wallahi, sex is good over body metabolism. Weapon of fancy battle, snake in the trousers, laundry shaker, silent flames, baby maker, Uncle Jojo, father of Abraham, my Christic, my Deacon, my Jedi Minor, I love you, I little lie. I got your radio. Beautiful lady, your punta is empty. You need a banana, go free your plan. Ogo moya, Ọlọ́run tó ṣe lára kan. Oko òun ẹ̀pọ̀n, ó ṣe bẹ́ńbẹ́ lára kan. Ọlọ́run tó ṣe dára wọn. Òun nìkan ló yẹ, kò sóhun tó dùn tó bẹ́ẹ̀ bá rí ẹ̀ wá wí. Àtòkù ni wọ́n jọ ṣe gara wọn. Brick and pussy is good though, it's good pass on the day. My brother, hi, sex is good though, sex is good though, sex is good though, my sister. Waiting I go do for this life, oh, where I no go for, where I no go for. Sex is good though, I'm not saying. Sex is good though, I'm not saying. Oh, gosh, you're better be like us, I'm not saying. Oh, boo, I'm not to you, I'm not saying. Oh, call it, I'm not
mo ṣe Ọlọ́run wòlíì Sunday Igboho ìbà rẹ ni mo ṣe Ọlọ́run àfáà Sunday Igboho ìbà rẹ ni mo ṣe ìbà rẹ ni mo ṣe òòṣà òkè ẹ jẹ́ ojú mi ṣe bí ó ti rí lónìí nìyẹn ìbà la ṣe ò kí bà ṣe nítorí àwọn tẹ́mi mọ̀ ní wòlíì ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ṣe dáadáa ni mo bá yín ṣe everything ṣe yọ́myọ́m àwọn tẹ́mi mọ̀ ní wòlíì ni àwọn olóyè Sunday Igboho àwọn tẹ́mi mọ̀ láàfáà nìyẹn nítorí ẹnikẹ́ni tí ìnira ọmọlàkejì ẹ bá jẹ lógún ẹnikẹ́ni tí ó bá rí ọmọlàkejì ẹ nínú ìnira tó dẹ̀ ń jẹ́ ìbànújẹ́ fún àwọn gọ́gọ́ ni wòlíì àwọn gọ́gọ́ ni àfáà àwọn gọ́gọ́ ni olùgbàlà ẹnikẹ́ni àwọn yẹn lèmi mọ̀ àwọn yẹn ló lè any type of church àbí any type of nǹkan tó bá dálẹ̀ pé kó wá worship máa tẹ̀lé wọn torí wòlíì kan nìyẹn èèyàn láti júbà Ọlọ́run tó dá irú àwọn èèyàn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn sáyé kò ń ṣòun lèèyàn fìbà fún Ọlọ́run tó dá èèyàn á máa yan Ọlọ́run látàrí pé ìwọ Ọlọ́run iṣẹ́ ọwọ́ ẹ̀ kan náà lélẹ́yìí ìwọ ló dá eléyìí Ọlọ́run ìwọ ìbàrẹ ni màá ṣe torí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ kan ni ìwọ ló dá wọn èèyàn láti júbà irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn Ọlọ́run látara irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó Ọlọ́run ló ṣẹ̀dá wọn ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ṣe dáadáa ni mo bá yín ṣe gbogbo ẹ̀ ṣe yọ́myọ́m á kú gbogbo awuyewuye tó ń lọ lórí anointing oko anointing obo awuyewuye tó ń lọ lórí pé mò ń wá ọkọ mo dẹ̀ fi description irú àwọn ọkùnrin tí mò ń fẹ́ mi ò tí ì yípo padà kódà mò ń wá obìnrin nísìn torí mo ní ọkùnrin kan lọ́wọ́ tó wà ń bí báyìí 60 years ni ó níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ tó dá wà lọ́wọ́ ẹ̀ ó nílé tó dá lọ́wọ́ bẹ́ẹ̀ mi ò fẹ́ obìnrin alágbèédá mo ń fẹ́ obìnrin tó wà responsible obìnrin tó fẹ́ ọkọ the man is 60 obìnrin tó fẹ́ ọkọ ó dẹ̀ lóko lọ́wọ́ kódà mo bèrè débi wípé tẹ́ ẹ bá fẹ́ dó obìnrin báwo lẹ̀yin ṣe ń dó obìnrin ó dídí dòun ò kọjá àárọ̀ kùtùkùtù àbí tóun bá dé lálẹ́ tóun bá fẹ́ sùn kóun tún do òun ò do obìnrin nídò pàpàpàpà every time ó ní ṣùgbọ́n àárọ̀ yẹn o morning dose òun láti gbà lọ́wọ́ obìnrin alẹ́ náà tóun bá fẹ́ sùn á mú ara òun yá gágá òun ní ìdí ẹ̀ lára obìnrin ìyẹn ọkùnrin tí mo ń wá ìyàwó fún mo láwọn ọkùnrin kan tá a ti fún ní tí mo ti wáyàwó fún ní week tó kọjá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ lọ́ra ni wọ́n mo sọ fún yín mo ní tí n bá ṣe tán láti bẹ̀rẹ̀ mo ní ẹ fún mi ní time ẹ má rush mi bí mo ṣe rọra ń ṣe díẹ̀ ẹ fún mi ní time now celebration tá fẹ́ ṣe lé ní ẹ rí pé baileys mo fi celebrate àwọn obìnrin Ayofe ṣìṣe mi ìfẹ́ sọ́tọ̀ ni àti àwọn ọkùnrin aláyé ẹ bá mi parí gbókìlà àwọn wo ni obìnrin báwo la ṣe dúpẹ́ tí bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá fall sí category yìí tẹ́ bá ní experience àbí tẹ́ bá ní ìmọ̀ràn tẹ́ lè gba àwọn ọkùnrin tó fall sínú category nǹkan tí mò ń sọ yìí ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti fall sínú category tó jẹ́ wípé ìgbà ìmọ̀ ni ẹ lè speak out kẹjẹ́ ká lè mọ̀ ká mọ̀ bóyá ẹ ti ní ìrònú pìwàdà ẹ̀yin obìnrin náà tẹ́ bá fall sínú category nǹkan tí mò ń sọ yìí ẹ listen kẹ́ gbọ́ àwọn obìnrin tó jẹ́ ìyá wa láwọn tó ní ìmọ̀ ìjìnlẹ̀ láwọn tí wọ́n ní ìmọ̀ ju èmi lọ tí wọ́n lè advice yín ńbo ni kí n ti bẹ̀rẹ̀ ṣé kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọkùnrin ni àbí kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ obìnrin níbo ni kí n ti bẹ̀rẹ̀ ẹ̀yin ará ilé náà ni kẹ́ dá mi lò níbo ni kí n ti bẹ̀rẹ̀ ṣé kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọkùnrin àbí kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ obìnrin mo ń celebrate àwọn ọkùnrin aláyé àti àwọn obìnrin Ayofe ṣìṣe àti àwọn ọkùnrin aláyé níbo ni kí n ti bẹ̀rẹ̀ ṣé lọ́dọ̀ ọkùnrin ni kí n ti bẹ̀rẹ̀ ẹ sọ fún mi ẹ ràn mí lọ́wọ́ kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ níbo ni kí n ti bẹ̀rẹ̀ ṣọ́dọ̀ ọkùnrin ni kí n ti bẹ̀rẹ̀ ni àbí ọ̀dọ̀ obìnrin bọ́ ẹ̀yin tẹ́ ẹ bá fall sínú category ẹ show me some love ẹ bá mi later ẹ máa pè mí sórí +44 7404 851 234 kẹ́ ẹ bá mi advice àwọn tó bá fall sínú category yẹn meanwhile ọ̀dọ̀ ọkùnrin ni kí n ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tí perfume 24 hours perfume ó sì ń ta wàràwàrà tẹ́ ẹ bá fẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi kọ sí ilé iṣẹ́ wọn ní www.automaticnaturalproducts.co.uk 0799996142 0799996142 where Automatic Natural Products ní kẹgbọ tẹ́ bá dẹ̀ ti fẹ́ rà ẹ lọ TNT 2021 mo mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà Ọlọ́run á bá wa kápá ẹ̀ bó ṣe mọ̀ wípé every time náà a lè kọ téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ yẹn tí inú èèyàn ò bá dùn téèyàn ò rọ́nà tó fi lè ṣe pé stress ẹ̀
wàhálà ni Ọlọ́run má jẹ́ kéèyàn kúkú òjijì Ọlọ́run má jẹ́ kéèyàn kúkú gífà èèyàn láti ní time èèyàn láti ní ọ̀nà tí inú ẹ̀ fi máa dùn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ọkùnrin ẹ̀yin ọkùnrin tí mo fẹ́ kí nírọ̀lẹ́ yìí àwọn ọkùnrin aláyé bàjẹ́ àwọn ọkùnrin abímọ má wò àwọn ni ọkùnrin tó jẹ́ wípé wọ́n máa wà nínú ilé àwọn obìnrin yìí ní kí n kí yín ipe abímọ má wò ní yípe ẹ̀kọ́ jẹ́ figure eight sínú ilé ni wọ́n ní kí n kí yín wọ́n ní ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé tẹ́ ẹ bá jọ wà nínú ilé bí kẹ́ ẹ mú ìyàwó landlord yín kẹ́ ẹ do bí kẹ́ ẹ mú àwọn ọmọ landlord yín kẹ́ ẹ do bí kẹ́ ẹ wà nínú ilé kẹ́ ẹ do gbogbo àwọn obìnrin tó wà ńbẹ̀ pátápátá kẹ́ ẹ do wọn wọ́n ní irú yín ẹ̀yin ọkùnrin aláyé bàjẹ́ irú yín lẹ máa ń mú call wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín irú yín lẹ máa ń gbé call àlè lójú ìyàwó irú yín gan lẹ máa ń gbé àlè wá sínú ilé tẹ́ máa dó àlè lórí the same bed tẹ́yin àti ìyàwó yín jọ ń sùn pọ̀ wọ́n ní irú yín lẹ máa ń bímọ ẹ̀yin ní spam donor ẹ máa ń bímọ ẹ̀ kí n tọ́ ẹ máa ń ṣàgbẹ̀ lójú yòyò fàwọ̀rajà ni yín báwo èèyàn bá rí yín níta ẹ̀ gan pa ẹ̀ ṣùgbọ́n ẹjọ́ ń gbélé ìyàwó ló ń sanwó ilé ìyàwó ló ń róúnjẹ sílé ìyàwó ló ń bọ́ yín tìyín ni wípé kẹ́ ẹ dóbò tìyín ni pé gbogbo àwọn ọmọ tó wà nínú ilé lílá ni gbogbo àwọn ìyàwó láńlọ́ọ̀dù ẹgbẹ́ yín lílá ni gbogbo àwọn ọmọ láńlọ́ọ̀dù yín lílá ni bí ìyá ìyàwó yín gan bá ṣí òbò sílẹ̀ lílá ni wọ́n ní ẹ̀yin ọkùnrin yìí ẹ̀ kí ń wà responsible ẹ̀yin ọkùnrin yìí ẹ̀ tí ẹ̀ lójútì níjọ́ tí wọ́n pín ìtìjú wọ́n ní ẹ̀ kí ń sí nílé mi ò bú yín o kódà mi ò sọ wípé kí ló dé tẹ́ ẹ ṣe lọ dóbò ń ta kódà mi ò sọ fún yín pé ẹ ṣe yàn àlè bọ́ ọkùnrin aláyé bàjẹ́ ló máa ń pe àlè lójú ìyàwó ilé ọkùnrin aláyé bàjẹ́ ló máa ń gbé àlè wá sílé láti wá bá sùn lórí bẹ́ẹ̀dì tóun àti ìyàwó ẹ̀ ń sùn ọkùnrin aláyé bàjẹ́ ni ò kí ń respect obìnrin ìyàwó ẹ̀ ọkùnrin aláyé bàjẹ́ ló máa kìbọn fún nínú ilé láì jẹ́ pé ìyàwó refuse ẹ láì jẹ́ pé ìyàwó ò ṣojúṣe ẹ̀ ọkùnrin aláyé bàjẹ́ náà máa kìbọn fún nínú ilé tó máa lọ yìn níta èmi ò ní kọ́kùnrin máa yìnbọn níta nítorí nígbà míì tó ò bá yìnbọn níta nígbà míì ó lè máa kanra mọ́ èyí tó wà nínú ilé ó lè jẹ́ pé òbò tó wà nínú ilé òbò tí ò wà aggressive ni òbò tó gentle ni òbò tó kó dẹ̀ jẹ́ wípé okó tó wà lábẹ́ òbò tó fẹ́ dó òbò míì tó fẹ́ dó òbò tó wà aggressive ni ìyàtọ̀ wà láàrin òbò tó wà aggressive àti òbò tó gentle ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tó wà nínú ilé òbò wọn máa ń gentle ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tó wà nínú ilé òbò wọn máa ń depress nígbà tí ẹ̀yin ọkùnrin aláyé bàjẹ́ yìí tẹ́ ẹ̀ bá fúnnú wọn dùn tẹ́ ẹ̀ bá fi ọkàn wọn tẹ́ ẹ̀ bá fi wọn lọ́kàn balẹ̀ àbẹ́yìn ò mọ̀ pé kẹ́ ẹ máa pe àlè lójú ìyàwó ẹ mọ̀ kó máa ń fa ìbànújẹ́ ẹ mọ̀ kó máa ń fa depression fóbìnrin kẹ́ ẹ máa gbé àlè wá sílé kẹ́ ẹ máa dó àlè lórí bẹ́ẹ̀dì tí ẹ ti jọ ń dóra yín ẹ mọ̀ pé ìbànújẹ́ lẹ̀ ń fún obìnrin kẹ́ ẹ dá obìnrin dá bùkátà ẹ̀ kẹ́ ẹ má tọ́jú ọmọ kí ojú mẹ́rin bímọ kó jẹ́ ojú méjì nìkan ló ń gbọ́ láì jẹ́ wípé ẹ kú ẹ ti di òkú ayé ẹ ti kú kẹ́ ẹ tó kú ẹ ti gbára gbàwẹ̀ kẹ́ ẹ tó gbàwẹ̀ ẹ mọ̀ pé ìbànújẹ́ ayérayé lẹ́ ń fún obìnrin irú obìnrin tẹ́ bá subject sírú nǹkan báyìí depression máa mú òbò ẹ̀ máa sick ara ẹ̀ máa sick òbò ẹ̀ ò ní wà aggressive òbò ẹ̀ ò ní ready láti gba okó meanwhile àwọn obìnrin yìí ò sọ wípé kẹ́ ẹ má dóbò ń ta nítorí nígbà tẹ́ ti fi àìsàn ṣe òbò tiwọn tí òbò tí wọ́n ti wà depressed ó ṣeéṣe kẹ́ ẹ fẹ́ lọ dó òbò tó wà aggressive ń ta ó ṣeéṣe kẹ́ ẹ fẹ́ lọ dó òbò àwọn obìnrin yín ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè máa wà disable okó yín lè máa fẹ́ òbò tó wà disable because òbò máa ń wà disable àwọn obìnrin yìí wọ́n lè jẹ́ lẹ́sẹ̀ méjì ó lè jẹ́ pé lẹ́sẹ̀ kan lóko yín fẹ́ dó àwọn obìnrin yìí wọ́n lè jó lójú méjì oko yín lè yarí kó lóun fẹ́ dó olójú kan kò sí nǹkan tó burú ń bẹ̀ bẹ̀ tí ń gbà tẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin lẹ rẹ́ndà òbò ìyàwó yín useless ẹ̀yin lẹ jẹ́ kí depression bá òbò ìyàwó yín ẹ̀yin lẹ jẹ́ kí òbò ìyàwó yín disable ẹ̀yin lẹ jẹ́ kí òbò ìyàwó yín kí ó máa ṣàìsàn ọ̀pọ̀lọpọ̀ yín ní òkú ayé ẹ̀yin ò mọ̀ pé obìnrin tá a bá tọ́jú obìnrin tó wà nílé ọkọ tó sì ní ilé ọkọ tó dẹ̀ jẹ́ wípé àwọn òbí ẹ̀ ti wò pé òkè ó ti lọ́kọ tó wá jẹ́ pé gbà tó délé yín òun lọ́kọ
òun níyàwó, òun ló ń tọ́jú ọmọ, òun ló ń sanwó ilé. Ó wá sọ fún mi pé àwọn ọkùnrin tó fọ̀ sínú kàtígórì yìí aláyé bàjẹ́ nírú wọn. Wọ́n ti ta birthright wọn. Kò sọ́gbọ́n tóbìnrin fi lè respect yín, kò gbọ́gbọ́n tẹ́ fi lè rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run, nítorí pé ní ìjọ́ tẹ́ ti fi responsibility yín lẹ̀ tí ẹ ti gbọ́ ọjọ́ náà lẹ ti di ọkùnrin aláyé bàjẹ́. Àwọn ọkùnrin yín ní pé àwọn obìnrin yín ní kí n dúpẹ́ fún lọ́wọ́ yín o. Ẹ mọ̀ pé mi Yínká TNT, èmi ò ní sọ fún yín wípé kẹ́ má dóbò ń ta, ṣùgbọ́n aláyé bàjẹ́ ọkùnrin ló máa ń gbé obìnrin lọ sórí bẹ́ẹ̀dì tóun àtìyàwó ẹ̀ jọ ń sùn. Aláyé bàjẹ́ ọkùnrin ló máa ń pe àlè lójú ìyàwó ẹ̀. Aláyé bàjẹ́ ọkùnrin ló máa wọnú ilé ni ò ní lu fóònù tóun àti àlè jọ fi ń pera wọn níta, ni ò ní lu pa kí àlè má bàa pè òun nínú ilé. Aláyé bàjẹ́ ọkùnrin ní ó máa sọ̀rọ̀ ṣàfàṣàfà ló máa bú ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó ń ṣe báyìí. Aláyé bàjẹ́ ọkùnrin ló máa ń ṣe bẹ́ẹ̀. Ó ní mo ṣe ń celebrate yín lénìí, mo ń celebrate yín pẹ̀lú ìbàjẹ́ ayé yín, mo ń celebrate yín pẹ̀lú àṣìṣe yín, mo ń celebrate yín pẹ̀lú ìwà tí ò lè mú yín lọ síwájú. Because ní ìjọ́ tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀, ẹ ti bẹ̀rẹ̀ sí ní fún òbò ìyàwó yín ní depression. Depression tẹ̀dẹ̀ ń fún òbò ìyàwó yín yìí, òbò máa ń súre fún ọkùnrin ni tí ọkùnrin bá dó dáadáa, òbò a máa súre fún ọkùnrin. Lára ìsúre òbò ni wípé a máa dami, lára ìsúre òbò ni wípé a da omira, lára ìsúre òbò ni pé a máa dún pọ̀tọ̀pọ̀tọ̀. Tó bá ń dún pọ̀tọ̀pọ̀tọ̀, òbò ń kí hallelujah sódódùmarè ni. Ó dẹ̀ ń kí ìwọ ọkùnrin yẹn pé kú iṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ti subject òbò ìyàwó yín tí ò lè kí hallelujah, tẹ́ ti pa hallelujah mọ́ lẹ́nu òbò ìyàwó yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti subject òbò ìyàwó yín, tẹ́ ti jẹ́ kí repression kó bò ìyàwó yín. Wọ́n ní kí n sọ fún yín pé àwọn obìnrin yín ní kí n sọ fún yín pé aláyé bàjẹ́ ọkùnrin ni wọ́n. À ń celebrate ní Baileys gan ni mo fi ń celebrate yín. Aláyé bàjẹ́ ọkùnrin, mi ò tí ì gbé kọ́. Hello. Sir. Ẹ̀rọ àmà ṣeré ètò lẹ́wà mà. Bẹ́ẹ̀ ni, à ń celebrate àwọn aláyé bàjẹ́ ọkùnrin. Okay. So aláyé bàjẹ́ ọkùnrin, àwọn ni wọn kì í sanwó dé, àwọn náà ń dóyàwó landlord. Aláyé bàjẹ́ ọkùnrin, àwọn náà ń mú àbúrò ìyàwó wọn nínú ilé tí wọ́n ń do. Aláyé bàjẹ́ ọkùnrin ló ń dóbò ní the same house tí wà àtìyàwó ẹ̀ jọ ń gbé. Aláyé bàjẹ́ ọkùnrin ló ń gbé tó jàjà ń gbé inú ilé bínúkolú tó jẹ́ pé gbogbo wọn ló ti dó tán. Aláyé bàjẹ́ ọkùnrin ni tó dẹ̀ márì síbẹ̀ tíyàwó ẹ̀ wà ń bẹ̀, ó sanwó ilé, ó fẹ́ẹ̀lì, ó pàṣì, ó kúrò ní class. Aláyé bàjẹ́ ọkùnrin ni ò kí ń tọ́jú ẹbí ìyàwó ẹ̀ àtìyàwó ẹ̀. Aláyé bàjẹ́ ọkùnrin ni ò náání ẹbí ìyàwó ẹ̀, ni ò náání ìyàwó ẹ̀. Aláyé bàjẹ́ ọkùnrin ló fi jẹ́ wípé gbogbo nǹkan tó lè ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ nínú ilé ó lọ ń ṣe fún àlè níta. Àwọn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ gbà à kí ń jèrè àlè, à ń jèrè àlè, a kò máa ń dóra wa ni. Àmọ́ aláyé bàjẹ́ ọkùnrin, àtọ̀ tó ti ń gbé sí ara ní àtètè kọ́ṣe ni ọkùnrin ti ń gbé àtọ̀. Oṣù 9 péré ni obìnrin fi gbé àtọ̀ tó dẹ̀ bí síta. Títí ayérayé ni àtọ̀ máa remain ní ara ọkùnrin. Aláyé bàjẹ́ amukumẹ́kọ̀ ọkùnrin ló máa lọ deposit àtọ̀ yẹn sínú obìnrin láti gbé síta tí ò dẹ̀ tún wá ní tọ́jú àtọ̀. Nǹkan tó jáde lára ẹ̀ ò tọ́jú ẹ̀, àṣedànù ni. Aláyé bàjẹ́ ọkùnrin ló máa ń ṣàṣedànù. Aláyé bàjẹ́ ọkùnrin ló àtọ̀ tó ti ń gbé. Ìjọ tí Ọlọ́run ti dá ọkùnrin, ìjọ náà ló ti dá ọmọ mọ́ wọn. Ìjọ náà ló ti ń ru àtọ̀ káàkiri. Oṣù 9 péré lobìnrin fi gbé. Ọkùnrin gbé, ó máa gbé títí ó máa fi kú ni. Ṣùgbọ́n nínú àtọ̀ tó deposit yẹn, ó wá fi àtọ̀ yẹn lẹ̀, ó tọ́jú ẹ̀, ó di spam donor. Aláyé bàjẹ́ ọkùnrin ni. Aláyé bàjẹ́ ọkùnrin, wọ́n ní kò kí lè lẹ́nu ọ̀rọ̀ nínú ilé. Wá gbọ́ o, ìwà aláyé bàjẹ́ ọkùnrin mo sì ń bọ̀ lára obìnrin. Àwọn obìnrin ní kí n sọ fún yín wípé tó o bá sọ wípé àwọn ò ní kẹ́ má dòbò, nítorí pé àwọn mọ̀ wípé tí ẹ lè fẹ́ dòbò tó wà aggressive, bó tiẹ̀ jẹ́ pé ẹ ti fi depression bá òbò ìyàwó yín, ẹ wá fẹ́ lọ dó òbò tó wà aggressive, òbò tó wà lively ta. It is allowed, but wọ́n ní pé kí n sọ fún yín wípé bó ṣe ń do yẹn tó bá ti ń jẹ́, tẹ́ bá ti ń jẹ́ káwọn mọ̀, wọ́n ní máa sọ fún yín wípé òbò ìta bí okó ìta ṣe ń dùn mọ́ yín náà ni òbò ìta máa ní okó ìta bí òbò ìta ṣe ń dùn mọ́ yín náà ni okó ìta máa dùn mọ́ òbò àwọn.
nítorí pé ìwọ tó bá ti ní ìgboyà àti ìgbójú tó sọ wípé tó lè gbé obìnrin wọnú ilé níbi tí ìwọ àti ìyàwó ẹ̀ ń gbé tó lè máa receive call ní ojú ìyàwó ẹ̀ tó ti ẹ̀ wò wípé ẹ̀jẹ̀ ló wà lára ẹ̀ èmi fi ọwọ́ sọ̀yà pé gbogbo nǹkan tí obìnrin yẹn bá lè ṣe láti make ara ẹ̀ happy kó lọ ṣe nítorí wípé bóyá ẹ̀yin ò mọ̀ níjọ́ tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ìjọ́ náà lẹ ti banú obìnrin jẹ́ ìjọ́ náà lẹ ti fi ìkorò sínú ayé obìnrin ìjọ́ náà ni obìnrin ti ní depression ìjọ́ náà ni òbò obìnrin ti bẹ̀rẹ̀ sí ní depression ìjọ́ náà ni òbò obìnrin ti wà disable ìjọ́ náà ni gbogbo feelings ara obìnrin ti kú ẹ wá máa ní ẹ pé àwọn obìnrin ẹ máa ní ẹ dó wọn ẹ máa ní wọn láwọn òdókó ẹ̀yin á ti ṣe ẹ ti gbàgbé bẹ́ẹ̀ á máa ọ̀pọ̀lọpọ̀ obìnrin nǹkan tó fún wọn ní hypertension nìyẹn ẹ̀yin á ti ṣe ẹ ti gbàgbé ṣùgbọ́n á jẹ́ pàṣán á máa dùn àwọn ara máa kan wọn ìbànújẹ́ á gorí ọkàn wọn wọ́n á sùn tì wọ́n á jẹun kò ní kú kò ní relax nínú wọn ebi á máa pa wọ́n ṣùgbọ́n wọn ò ní lè jẹun irú àwọn obìnrin yìí either you like it or not ayọ̀ tí wọ́n lè rí ni wípé make yourself happy bó bá ṣe fẹ́ make ní gbọ́ burúkú lẹ́nu abọ̀rẹ̀ mi ọkùnrin tí ó bá ti ní wípé òun jẹ́ aláyé bàjẹ́ ó gbé obìnrin wọnú ilé tí òun àtìyàwó ẹ̀ ń gbé tó àbí òun receive call ọkùnrin tó bá wà responsible tí òun ṣàlàyé bàjẹ́ tó bá ti fẹ́ wọlé tó bá fẹ́ àwọn ọkùnrin tó mọ ṣìnà ṣe gidi wọ́n máa mú fóònù méjì dání fóònù ẹyọ kan ní ti ṣìnà tó bá ti fẹ́ wọnú ilé wọn ò ní mú fóònù yẹn wọlé tó bá dẹ̀ máa mú wọlé wọ́n máa pa ni wọ́n máa pa fóònù yẹn ni tó bá máa mú wọlé wọ́n máa pa pop nǹkan tó bá ti lè mú ẹ mú fóònù wọlé tí àlè ti ń pè ẹ́ tó ohun orúkọ tó dùn tó fún ìyàwó ẹ tó ń fún àlè ó ń pè àlè ní bébì ó ń pè àlè ní màìdíà ó ń pè àlè ní ọ̀nì lójú ìyàwó onú ilé èyí tó gbé àtọ̀ tí wọ́n bù sínú ẹ̀ tó ti ń gbé káàkiri tó fi àtọ̀ yẹn síta nání ẹ̀ ìyàwó tó jẹ́ wípé àtọ̀ tó ń kó síta yẹn bẹ́ẹ̀ bá ti dìde ìsídàkẹ́ lo condom àbí kẹ́ ṣọ̀ǹdí kí àtọ̀ jáde ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti dún àlè là ló máa fò dìde kò ní dúró 10 minutes nítorí pé kò fẹ́ lóyún ó lọ dún ẹlòmíì kò fẹ́ lóyún ó lọ dún ẹlòmíì ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti dún ló ti dìde ìsídà kó lo condom àbí kó sáré lọ fọ̀dí àbí kó lo medication kó fi push ẹ̀ down bẹ́ẹ̀ ibi tó deposit àtọ̀ ẹ sí tó ń gbé káàkiri orúkọ tó dùn fún pé ní màìdíà pé ní ọ̀nì pé ní sweetie pé ní lovey pé ní my paparazzi pé ní my sugar àlè tó ló ń pè ní díà ọ̀nì ń pè nínú ilé in tó bá ti mú ẹ ṣe bí ẹ̀yin obìnrin wọ́n ní òbò tó bá kan lójú ọkùnrin míì tí ọkùnrin kan dó tó fọwọ́ gba tó tutọ́ sí ọkùnrin míì níta á polish òbò yẹn a fọwọ́ dírẹ̀sì ẹ̀ dáadáa a bá yín tó bá dóyin lọ́wọ́ a máa fàtẹ́gùn sí a máa dóyin a máa fàtẹ́gùn sí a tún máa sọ wípé òun ò rí búròbò yìí rí ìyẹn òbò tí ọkùnrin tí ìyá ọkọ yín dó tó rí pé kò jọ lójú tó fi ń pe àlè ní ọ̀ní lójú yín tó fi ń gbé àlè wọlé wá dó lórí bẹ́ẹ̀dì yín tí ọkùnrin míì bá dó a ṣe báyìí a fàtẹ́gùn sí a brush a polish ẹ̀ láti wákàtí ìlọ láti abala àgbàlá Yínká TNT èmi ò sọ wípé kí ọkùnrin má yàlè tó bá fẹ́ yàlè gẹ́gẹ́ bí mo ṣe sọ òbò ìyàwó ẹ̀ tó bá wà happy ó lè má tiẹ̀ ó lè jẹ́ pé ọmọ tútù níyàwó ẹ̀ kó dẹ̀ jẹ́ wípé ọmọ jáwé ló fẹ́ dó ló lè jẹ́ kí okú ẹ̀ kó ṣiṣẹ́ dáadáa òbò ìyàwó ẹ̀ lè ní depression kó bò ìta má ní depression òbò ìyàwó ẹ̀ lè gentle kó jẹ́ pé òbò tó wà aggressive ló wù ẹ́ dó èmi ò ní o má dó ṣùgbọ́n nǹkan tó bá ti mú ẹ gbé obìnrin wá sínú ilé wá do lórí bẹ́ẹ̀dì tí ìyàwó ẹ̀ ṣì wà nǹkan tó bá ti mú ẹ máa pe àlè lójú ìyàwó ẹ̀yin obìnrin tó bá kọ wájú sí yín kẹta nítorí ìjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìbànújẹ́ ló ti wọnú ilé ayé obìnrin ìjọ́ náà lobìnrin ti bẹ̀rẹ̀ sí ní ló ti ní depression ìjọ́ náà nínú obìnrin ò ti dùn mọ́ ìjọ́ náà wo ìgbà tó bá ń gbé àlè wọlé wo ìgbà tó bá ń dó àlè yàtọ̀ sígbà tó bá sọ̀rọ̀ àlè lójú ìyàwó ẹ̀ ìgbà tó bá sọ̀rọ̀ àlè lójú ìyàwó ẹ̀ tó bá dó obìnrin wàá rí wípé òbò ẹ̀ á máa ṣe àdúrà fún ẹ tí omi bá ń jáde òbò yẹn sunkún pé oko gidi wọ̀ mí bọ̀ ìgbà tí inú obìnrin ò bá ti dùn wàá dódódó obìnrin ò ní wet
wàá fọwọ́ kàn dàbẹ́ ni pé igi ló, because the moment tó bá fọwọ́ kàn ìbànújẹ́ tó fún yẹn á padà wá sára ẹ̀, á padà wá sára ẹ̀. Ìwọ ọkùnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ fún obìnrin, ìwọ obìnrin, go and make yourself happy. Ẹ jẹ́ gbogbo wa la máa lọ déwájú Ọlọ́run rojọ́. Whatever make you happy, do it. Torí pé ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ fún ìyàwó àbí ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ fún obìnrin, ó fẹ́ pa ni, ó fẹ́ gba ẹ̀mí lẹ́nu ẹ̀ ni, ó fẹ́ pa, ó fẹ́ gba ẹ̀mí lẹ́nu. Nǹkan tí ọpọlọ ẹ ò bá ti lè sọ fún ẹ, ẹ̀yin aláyé ń bàjẹ́ ọkùnrin ni mò ń bá wí, kò ṣe gbogbo ọkùnrin ló ń ṣe o. Tó o ti lè gbé obìnrin wá sílé lójú ìyàwó ẹ, tó ọkùnrin tó bá wà responsible, tó o bá fẹ́, tó o bá nífẹ̀ẹ́ ìyàwó, not even nífẹ̀ẹ́ ìyàwó, tó o bá nífẹ̀ẹ́ Ọlọ́run, tó o bá bẹ̀rù Ọlọ́run, bí mo ṣe ní ká bẹ̀rù Ọlọ́run, tí kò ń ṣe pé bóyá ẹlẹ́nu tí gbogbo wa ń sọ. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ò ní gbìyànjú láti hurt ọmọlàkejì. The moment tó o bá ti ṣe bẹ́ẹ̀, o ti hurt ọmọlàkejì nìyẹn. Nǹkan tó bá dẹ̀ ti mú ẹ, tó o ti lè dìde kó lọ sí máìlì bíi 12 kó lọ yan àlè níbẹ̀, níbi tí ìyàwó ẹ̀ ò ti ní gbọ́ rárá, tí ìyàwó ẹ̀ ò ti ní gbọ́ rárá, tó o wá ṣe ní ojú ìyàwó ẹ̀, gbogbo nǹkan tí obìnrin yẹn bá ní láti make her happy kó ṣe. Anything tó bá máa make up, tó bá jẹ́ wípé kó lọ wá ẹni tó máa make her happy ni ṣe. I say it ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ kò fún ẹ ní, kò fẹ́ fún ẹ ní ìsinmi. Tó bá jẹ́ wípé kó o kúrò nínú ilé ẹ̀, fẹ̀kọ̀tẹ́lẹ̀ ò jọrú ọkùnrin yẹn lójúmọ́, kí ló ń dúró ṣe? Fẹ̀kọ̀tẹ́lẹ̀ ò jámọ́ nǹkan kan, ó ti di pépà nírú iwájú ọkùnrin bí ẹ̀yẹn ni, kí ló ń dúró ṣe? Tó bá jẹ́ pé kúrò nínú ilé ẹ̀ ni, whatever makes you happy ṣe ìwọ arábìnrin. Nítorí wípé irú ọkùnrin yẹn ló máa subject òbú ẹ máa wọ depression. Òbú ẹ máa wọ depression. Tó òbú ẹ bá dẹ̀ wọ depression, tó bá pàpà kúrò nínú ilé ọkùnrin yẹn, tó bá ṣọ́ra, tí òbú ẹ bá ti lè wọ depression nínú ilé ọkùnrin yẹn, bó o bá lọ fẹ́ lòmí, òbú ẹ máa wà depressed ni. Ó máa carry depression yẹn over ni. Kí ọkùnrin kan tó fi òbú ẹ sí depression, ìwọ gan fi ojú ẹ shine ojú ẹ, kó fi ojú ti ẹ gan sí depression. Tó bá ṣọ́ra, irú ọkùnrin tó ṣe bẹ́ẹ̀, ó máa fi òbú ẹ sí depression. Irú ọkùnrin tó ṣe bẹ́ẹ̀, ó máa jẹ́ kí òbú ẹ wà disable. Tí òbú ẹ bá dẹ̀ ti wà disable, kó o kúrò nínú ilé ọkùnrin yẹn, ó máa gbé depression òbò lọ bọ́kùnrin ọlọ́kùnrin ni. Ẹni tí ò wá mọ̀gbà tó bú ẹ depressed, òun ló máa jìyà ẹ̀. Òbò obìnrin láti wà aggressive. Òbò obìnrin láti wà aggressive. Kí ni aggression? Anytime tó bá ti kick ẹ̀ báyìí kó start. Tí òbò obìnrin bá ti wọ depression, òun náà máa fọwọ́ wọ̀wọ̀wọ̀wọ̀wọ̀ tí ò ní dìde. Wọ́n á dodo mi ò ní dànù ẹ̀, ó ti wọ depression nìyẹn, ó ti wà depressed. Tí òbò obìnrin bá ti wà disable, wọ́n á start ẹ̀ kò ní start. Ṣé mọ̀ pé tí mọ́tò bá ti dẹnu kọlẹ̀, wọ́n máa ń jump start ẹ̀ ni. Wọ́n á start ẹ̀ kò ní start, á di pé kó máa wá sex toys, kó máa wá lubricant kiri. Àwọn ọkùnrin máa sọ ọkùnrin tó bá ti ń fi òbò ẹ sí depression, ọkùnrin tó bá ti set òbò ẹ sínú, má jẹ́ kó ọkùnrin kankan set òbò ẹ sínú depression. Má jẹ́ kí ọkùnrin kan disable òbò ẹ. Má jẹ́ kí ọkùnrin kan fún òbò ẹ ní bipolar. Nítorí òbò tó bá ṣiṣẹ́ lẹ́ni tó kú lọ́la, ó ti ní bipolar ni. Òbò tí ó bá ti dó lẹ́ni tó dọ̀la tó dẹnu kọlẹ̀, ó ti ní bipolar. Kò understand the mood ẹ̀ mọ́. Má jẹ́ kí ọkùnrin kan fún òbò ẹ ní OCD. I'm telling you. Sorry, ọkùnrin tó bá ti ń pe obìnrin ní ojú obìnrin míì, ó fẹ́ òbò ẹ sí depression, ó lè wà happy. Ọkùnrin tó bá ti ń gbé obìnrin wá sínú ilé wá do lórí bẹ́ẹ̀dì ẹ, òbò ẹ máa tó wọ depression. Ọkùnrin tó bá ti ń dó ẹni òmíì nínú the same inú ilé tẹ́jọ́ ń gbé, àbí àdúgbò tẹ́jọ́ ń gbé, àbí church tẹ́jọ́ ń lọ, ó máa gbé òbò ẹ wọ depression. Òbò ẹ máa wọ depression, òbò ẹ máa disable, òbò ẹ máa ní OCD, ó máa ní bipolar. Tó bá ṣọ́ra, tó bá wá jáde nínú ilé ọkùnrin yẹn, tó bó bá dẹ̀ ti so kí òbò ẹ má bá wọ depression, òbò ẹ lè wọ depression lọ́dọ̀ ẹ, make sure pé òun kick start òbò ẹ, gbogbo ọ̀nà tó bá lè fi máa kick start ẹ. Torí wípé ó yẹ kó náà rò kó tó ṣe. Òbò ẹ máa wọ
tó bu ẹ bá tiẹ̀ máa wọ depression lọ́dọ̀ ọkùnrin yẹn tó ti zero mind ẹ pé ò ṣe mọ́ make sure wípé òun kickstart òbu ẹ òun kick me fún bó ṣe fẹ́ ṣe make sure pé òun kickstart òbu ẹ make sure wípé òun gẹ̀rẹ́ sí ẹ otherwise tí òbu ẹ bá ti lè wọ depression báyìí ó dàbí ẹni tí ó bá ti bẹ̀rẹ̀ hypertensive or hypertension medication I'm telling you ó máa lò dọjọ́ kú ni tí ò bá ṣọ́ra tó bu ẹ bá ti wọ depression kó lọ fẹ́ angel mi òbu ẹ máa go in and out ni òbu ẹ di weather London yẹn tó bá tutù lẹ́ni agbóná lọ́la I'm telling you tó bá ṣọ́ra òbu ẹ máa go in and out tó máa di weather London ni tó bu ẹ bá ti wọ depression tó bu ẹ bá ti ní OCD tínú ẹ bá dùn lẹ́ni á bàjẹ́ lọ́la tó bu ẹ bá ti disable ẹ̀pá kan lè ṣiṣẹ́ lẹ́ni kápá kan má ṣiṣẹ́ lọ́la so gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ mọ òbò obìnrin fi sínú depression tẹ́ ẹ wá lọ máa do aggressive òbò níta èmi ò ní kẹ́ excuse me èmi ò ní kẹ́ má do gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ mọ òbò obìnrin fi sínú bipolar tẹ́ ẹ wá lọ máa do ẹni tó ní good mood níta gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ mọ òbò obìnrin fi sínú OCD tẹ́ ẹ wá lọ máa bá ọkùnrin òbò tí ò ní OCD níta ẹ wake up èmi Yínká TNT sọ wípé tó bá kọ wájú sẹ́yìn obìnrin ẹ ta tó bá kẹ̀yìn sẹ́yìn obìnrin ẹ ta tó bá kó ẹ̀yin nìkan kẹ́ tèrò ara yín pa tó bá ṣe níta tí ò gbé wá sí wá bá ẹ má tọ pinpin má fi ọwọ́ ara ẹ lọ wá ibi tó fi sí bẹ́ẹ̀ tó bá ti mú wá bá ẹ mọ̀ wá má bẹ̀rẹ̀ sí ní rí àsọ̀tá ẹ tó ló fẹ́ pa ẹ ní tó bó obìnrin bá ti wọ depression kí ló kù tó bó obìnrin bá ti ní bipolar disease kí ló kù tó bó obìnrin bá ti disable kí ló kù tó bó obìnrin bá ti ní hypertension because òbú ẹ náà máa hypertension kò ní ṣiṣẹ́ mọ́ kí ló kù tọkùnrin bá ti ń ṣe bẹ́ẹ̀ tí ọkùnrin bá ti ń ṣe bẹ́ẹ̀ ó ti send òbú ẹ sínú depression nìyẹn nǹkan tó bá lè ṣe tí òbú ẹ òfin ní wọ depression ni ó máa wá òbó láti wà aggressive òbó obìnrin láti wà aggressive débi wípé ó máa lanú lẹ̀ ní ever ready ní kó tó gbé fún ó ti gbà á tó bá ti di pé wọ́n ti ń dóbò obìnrin ti ń ṣe ó kíní kan kò mọ̀ wípé kò sí nǹkan kan mọ́ mi tó ọkùnrin bá dá sí ẹ tó ọkùnrin bá lọ ṣe níta tí ò jẹ́ kó rí fine bẹ́ẹ̀ tó bá ti mú wá fún ẹ máa wu ọkùnrin yẹn àsọ̀tá ẹ máa wu ọkùnrin yẹn àsọ̀tá ẹ kò tẹ́rù ààrẹ pa now ẹ jẹ́ ká wá ṣe tàwọn obìnrin ẹ̀yin obìnrin tí mo fẹ́ celebrate lénìí àwọn obìnrin àrífẹ́ ṣíṣe àwọn obìnrin wo náà ń pè ní àrífẹ́ ṣíṣe lára yín ẹ̀yin lẹ ń jẹ́ kí ọkùnrin máa ṣe nǹkan tí wọ́n ṣe fún yín nítorí pé wọ́n sọ wípé béèyàn ṣe rìn lèyàn ṣe máa ń kó ni béèyàn bá ṣe rìn lèyàn ṣe máa ń kó ni béèyàn bá ṣe gbé ara ẹ̀ ni ọkùnrin máa bá ṣe gbé èmi ò rí obìnrin tí wọ́n jáde nínú ilé eré tó fi ara balẹ̀ tó ṣe nǹkan tí èèyàn lè ṣe number one tó bá jáde nínú ilé eré tó fi ara balẹ̀ ò ní rìn gbèrègbèrè bọ́ sọ́wọ́ ọkùnrin aláyé bàjẹ́ nítorí kí ni ìfarabalẹ̀ ìsídà pé kí wọ́n gan fúnra rẹ̀ kò níṣẹ́ lọ́wọ́ àbí o kàwé àbí o ní òwò lọ́wọ́ débi wípé tí ọkùnrin yẹn gan bá máa rí ẹ á ti rí wípé ẹni tí ò bá ṣiṣẹ́ kò lè fẹ́ ẹ ọkùnrin gan á mọ̀ wípé àkùrọ̀ tiẹ̀ ti lómi nínú tẹ́lẹ̀ kí òjò òun tó fẹ́ rọ̀ sí á dẹ̀ máa wò wípé relationship tó ń fẹ́ wọ̀ yìí o òrìṣà tí ò bá ti lè gbé ọmọbìnrin yìí máa fílẹ̀ bí mo ṣe bá ni so ẹ̀yin ìgbà míì béèyàn ṣe rìn lèèyàn ṣe ń kó ni ọ̀ràn ni nísìnyí kí irú ọmọ Ọ̀tẹ́dọ́lá kó lọ fẹ́ ẹni tó yẹ pé bóyá ó wà lábẹ́ bíríjà bó ṣe pé kinní kan ó láti níṣẹ́ lọ́wọ́ àbí kí irú ọmọ mi kókò lọ fẹ́ one nuisance nígbà míì bàbá ṣe gbéra wa òun ló máa ń jẹ́ kí ọkùnrin treat wa àpọ̀lọpọ̀ wa la máa ní ayọ́fẹ́ à á kó gbogbo báàgì wa à sá lọ sílé ọkùnrin tá a bá ti lóyún àti belief pa ti jẹ́ ìyàwó à ní dúró kí ọkùnrin ṣe nǹkan kan lórí wa kó tiẹ̀ yin àwọn òbí wa tó tọ́jú kó tiẹ̀ fẹ́ wa níṣu lọ́kà bọ́ọ̀ tiẹ̀ lè fẹ́ wa níṣu lọ́kà kó tiẹ̀ ṣe nǹkan díẹ̀ lórí wa débi wípé tí ọkùnrin yẹn bá fẹ́ misbehave á mọ̀ wípé
òun ní abẹ́rẹ́ olókùn nídìí gbà wá fúnra wa nítorí ìfẹ́ àti tara wa lọ́pọ̀ àti misbehave àwọn nǹkan míì wà tí ọkùnrin máa ṣe ní ojú ọ̀nà ńgbà tá àti ìfẹ́ra wa tá a rí ọkùnrin tó béèrè 50 naira lọ́wọ́ ẹ̀ tó fún ẹ ní 20 naira tó wá sọ fún ẹ pé nǹkan tó ṣe kíní kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kò tí mọ̀ pé ó yẹ pé kó gbẹ́sẹ̀ sọ̀rọ̀ àwọn òbò kan náà fi ń gbalé àwọn òbò kan náà fi ń gba mọ́tò àwọn òbò mi ò ní pé kó fẹ́ ẹni tó ní owó rẹpẹtẹ but àwọn ọkùnrin tí wọn ò bá ti lè gbọ́ bùkátà ẹ kó dẹ̀ rí wípé wọ́n lè tọ́jú ara wọn tọ́jú àwọn ọmọ ẹ má wulẹ̀ tanra ẹ tó bá fẹ́ jẹ́ ìyá ọmọ kó tún jẹ́ ọkọ tó bá ti ń déètì ọkùnrin tó ti rí wípé eléyìí ò lè ọwọ́ ara ẹ̀ gan ò tẹnu fún rẹ̀ débi tó máa tẹnu fẹ̀yìn méjì má ti sentiment má yóò fẹ́ ṣòṣì tó bá ti ń déètì ọkùnrin tẹ́tí sọ̀rọ̀ tàìsọ̀rọ̀ tó ti fọwọ́ gbá ẹ lẹ́nu tó bá ti ń déètì ọkùnrin tó lóun fẹ́ tó lóun bọ̀ nílé ẹ̀ tó ti ń fún ẹ ní táìmù tó ti ń fún ẹ ní déètì tó máa wá ó yẹ kó máa ṣọ́ra but ọ̀pọ̀lọpọ̀ wa we get carried away mi ò ṣàṣà mi rò bí ọkùnrin kan lè fẹ́ mi kó wá gbé obìnrin tó bá tiẹ̀ máa gbé obìnrin tí wá sílé bóyá bí n bá sílé tí n bá travel bóyá tí n bá sílé tí n bá travel tí mo dẹ̀ ní dé for a very long time but kò ṣe pé kí n lọ síbi iṣẹ́ àbí mo travel fún weekend ó wá gbé obìnrin wálé wá do lórí bẹ́ẹ̀dì tí èmi àti ẹjọ́ tajọ́ ń sùn bí èèyàn bá ṣe rìn lèèyàn ṣe máa ń kó ni àbí wípé kọkùnrin kan wá láyàláyà kó wá lóun fẹ́ pe àlè òun á pe àlè lójú mi màá wá máa bí pé ta nìyẹn á wá máa pe àlè ní baby honey màá dẹ̀ establish fact pé àlè ẹ̀ ni kò lè ṣẹlẹ̀ nítorí pé èmi go rìnrìn ẹ̀ láti lọ rìnrìn pàdé irú àwọn kátígórì ọkùnrin bẹ́ẹ̀ yẹn so ìrìn tí obìnrin máa ń rìn nígbà míì ó máa ń ṣe pàtàkì nínú ayé obìnrin ìrìn tí obìnrin máa ń rìn nígbà míì ó máa ń ṣe àwọn obìnrin nígbà míì ó máa ti rí pé ọkùnrin olórí burúkú leléyìí bọ̀ ẹ́ kórí sí ẹlẹ́nífẹ̀ẹ́ èèyàn kan sọ fún mi for instance ó ní ọkùnrin ó nígbà táwọn date ó ló kó ẹ̀ òṣìṣẹ́ ó ní bàbá ó ní bá ń gbé sí ni ó ní bọ̀ mo love ẹ̀ ẹjọ́ torí ọlọ́run kí lèèyàn like lára obìnrin tó ń love lára obìnrin bí ò ṣe nǹkan ọkùnrin bí ò ṣe nǹkan méjì ó kó àtowó ni òun ló fi ń jẹ ọkọ ó kó number 1 torí o lè lówó kó má lò kó má obìnrin alọ́dọ́kọ̀ mi tá dẹ̀ máa fi owó ẹ̀ máa fowó ẹ̀ ṣararin dín so nígbà tó ti ń date lọ́nà tó ti rí pé ẹni yìí ò lóko kí ló ń wá fún ìgbà tó ti ń date lọ́nà tó tẹ̀lé ọkùnrin lọ́lé torí wípé eléyìí ò tẹ̀ lá ní àwọn òbí ẹ̀ torí bó ṣe ń bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ torí bó ṣe ń bá àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀ ṣé ó yẹ káwa náà lè ronú pé eléyìí ò ṣe ibi tí ó yẹ kí n wọ̀ ibi yóò ṣe ibi tó yẹ kí n gbórí sí ọkùnrin tó ń date tí ò ná ní òbí ọkùnrin tó ń date tí ò ná ní èèyàn ọkùnrin tó ń date even gan tí o bá ń date ọkùnrin tẹ́ ẹ bá jọ jáde as obìnrin pé o tẹ̀lé boyfriend ẹ jáde tó bá jẹ́ ni tó ń ṣe àhàhà tẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan tó yẹ kó máa ṣọ́ọ̀tì sí ẹ̀ ni wípé irú ọkùnrin yẹn ní time tó wà pẹ̀lú ẹ̀ yẹn ó yẹ kó respect ẹ̀ ìwọ̀nba ló máa sọ̀rọ̀ mọ́ ìwọ̀nba ló máa jà mọ́ ìwọ̀nba ló máa sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá mọ́ kó respect wípé o wà lórí ìjókòó. You understand? But the moment tó o bá ti ní ọkùnrin hello. Hello. Hi, ma'am. This is Sarah. How are you doing today? Who is speaking? Ma'am, can you hear me? The moment tó bá ti ń tẹ̀lé ọkùnrin torí wípé kò sí nǹkan tí o lè sọ tó bá wà ńbẹ̀ àwọn signs tó yẹ kó look out fún nìyẹn irú èèyàn bí ẹ ò lè tijú tó bá wọlé agbóbìnrin wọlé wá báyìí èmi ò ní kọkùnrin ẹ gbọ́ mi o mi ní kọkùnrin má ṣe nǹkan tó fẹ́ ṣe mi ní kọkùnrin má ní girlfriend but ó láti respect ẹ gbogbo kíní la máa ń rí wàá lọ sílé ọkùnrin bá ten date wàá bóbìnrin bẹ́ẹ̀ á dẹ̀ damn consequence ẹ̀ á dúró ní dúró pé tó bá fẹ́ lọ kó lọ jọ nítorí Ọlọ́run ṣé oko scarce tó yẹn ni ó ní mo ṣe gbé àwọn obìnrin ayófẹ́ ṣìṣe ẹ máa lẹ nífẹ̀ẹ́ ẹ máa rí lójúkojú pé eléyìí máa fìyà jẹ yín ẹ máa rí lójúkojú pé inú iná lẹ̀ ń lọ ẹ dẹ̀ máa kó ẹsẹ̀ yín sí ẹ máa lẹ nífẹ̀ẹ́ ẹ wà lójú ọ̀nà ọkùnrin ẹ ń ṣe birthday ọkùnrin ò fà yín ní flower kò fà yín ní pé outing kò fà yín ní anything kò béèrè pé kí lẹ fẹ́ ẹni màmá yín kíní kan kò ní pé kí lẹ fẹ́ ṣe fún màmá yín kò lẹ fẹ́ ṣe nǹkan kan
ẹ dẹ̀ wá sọ wípé he is the best man for you. Ẹ wá ní kí irú ọkùnrin yẹn tó bá ń date yín kó má pe obìnrin lójú yín, á gbé obìnrin lójú. Irú ọkùnrin yẹn gan lè gbóbìnrin wá pé kó wá máa dance tó ń bá ń do ẹ lọ́wọ́. Because you will see all the signs. Ẹ fi sentiment ẹ lẹ yóò fẹ́. Ọkùnrin tó ti fẹ́ tó ti rán ẹ sílé. Ọkùnrin tó ti fẹ́ tẹ́tí sọ̀rọ̀ tó ti fọwọ́ tap ẹ lẹ́nu. Definitely yẹ kó mọ̀ pé ó máa nà ẹ́. Ọkùnrin tó ti fẹ́ tó ti sọ wípé báwo ló ṣe báyìí ò gbọ́dọ̀ jáde, ó yẹ kó mọ̀ pé irú ọkùnrin yẹn tó bá fẹ́ tán kò ní jẹ́ kó ṣe tiẹ̀. Tó ṣe pé ò gbọ́dọ̀ lọ báyìí, ó yẹ kó mọ̀ wípé tó bá fẹ́ tó ti wà nínú bondage. Ọkùnrin tó jẹ́ gbogbo nǹkan tó bá dáwọ́lé lọ́nà, ó máa ń criticize ẹni, ó máa sọ wípé kò dání, kò sí nǹkan tó dáwọ́lé nígbà tẹ́ ń date tó máa support ẹ, tó máa ní kíni kí n ṣe, báwo mo ṣe lè ràn ẹ́ lọ́wọ́, ó dẹ̀ go ahead and fẹ́ irú ọkùnrin yẹn, ó yẹ kó mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́. Torí pé irú ọkùnrin yẹn tó bá ti wọnú ilé ẹ̀, wàláhì gbàgbé ẹ o, kò lè jẹ́ kó grow o. Any angle tó bá ti rí pé ó fẹ́ grow jòun lọ báyìí, á block ẹ̀ fún ẹni. And all of these things ẹ máa rí in the same place lẹ máa wá fẹ́ torí sí ẹ lè ló fine. Either anybody likes it or not, ìfẹ́ láìsí owó rubbish ni. I just love you naturally. Money is not everything. Money is everything. Shine your eye. Torí pé ìwọ tó ní money is not everything yẹn tí ọkọ ẹ bá pàdé o, the same ẹnu tí wọ́n fi sọ pé money is not everything yẹn, tí ọkùnrin bá pàdé another obìnrin tó lè dá ní ọlá, òbú ẹ máa fall into depression lójú ẹ ní ó fẹ́ dóbò owó. Ta ló fẹ́ dóbò òṣì? Ó fẹ́ dóbò olówó. Bí òbò yẹn go fine, ọkùnrin á máa sọ fún ẹ pé òbò yẹn ni standard nítorí pé ó ń jẹ́ ń bẹ̀ lásìkò yẹn. Ẹ máa jẹ́ pé I want to marry him ni o, money is not everything, I love him, I just love him naturally. Forget. Hello? Hello? Hi, good evening. Why are you calling me with a private number? I'm sorry, please don't hide your number to call me. Money is not everything. Money is not everything. You cannot say money is not everything. Because the world don't fall in love fún ọkùnrin. Tó fall in love fún nítorí pé kò lówó. Ọkùnrin yẹn ò ní rò nígbà tó ta ní ọmọ bàbá ta ní ṣẹ́wù. Nígbà tí ọkùnrin yẹn bá rí ẹni tó ní owó kò ní rò yẹn mọ́ wípé ó fall in love pẹ̀lú òun láìsí owó. Oh, they need blame ẹ. Because love without foundation. What is the foundation? Owó ni is baseless. So gbogbo ẹ̀yin obìnrin take in set priority yín right. Tẹ́ máa ní ìfẹ́ tẹ́ máa rí àwọn signs. A lot of you will see all those signs kẹ́ tó marry. Ẹ máa rí pé sign yín máa padà set yín sí depression ni. Ẹ máa torí bọ̀. Ẹ máa rí pé skinny yìí ó máa padà backfire. Ẹ máa torí bọ̀. Ẹni in the name of love, ẹ fi sentiment sínú ẹ̀. Ẹ̀yin ò mọ̀ wípé tó bá tó stage kan in marriage kò kí ń sífẹ́ mọ́. Ẹ̀yin méjèèjì ò ní love ara yín mọ́ tó bá tó stage kan in marriage, tolerance ló kù. Tolerance àti past kini tẹ́tí jọ ní together. When you get to a stage in marriage, kò sífẹ́ mọ́. Ọmọ ló máa gbé yín papọ̀ àti tolerance tí ó bá ti tó stage kan tí marriage bá ti old. Do you ever think about that stage nígbà tẹ́ bá ń date pé tẹ́ bá dé stage yẹn báwo lẹ ṣe fẹ́ manage nígbà tí jẹ́ pé foundation yìí ti wọ́ ní àti bẹ̀rẹ̀ kò sí pé ẹ ti gba nǹkan tí ó yẹ kẹ́ gbà, ẹ ti gbà láyé, ẹ ti gba rubbish tí ó yẹ kẹ́ gbà, nígbà ẹ ti fi ìfẹ́ cover ẹ̀, nígbà tí ìfẹ́ yẹn bá ti ṣá ní àsìkò tó kù kẹ́ pé tolerant ló kù kẹ́ wá máa fi máa tọ́jú ara yín, ẹ rí pé ẹ wá nílé tolerate ara yín mọ́, ẹ nílé tolerate ara yín mọ́ torí wípé ìgbà tí ìfẹ́ yẹn ti tán ẹ wá máa rí àwọn lapses, ojú yẹn open, ẹ wá bẹ̀rẹ̀ sí máa rí àwọn àṣìṣe yẹn, ẹ wá nílé tolerate ẹ mọ́. Torí ẹ lè ṣe láti correct àṣìṣe yẹn from the beginning. Tó bá máa work kó work. Tí ò bá ní work kẹ́ oníkálukú máa lọ́nlọ́ ẹ̀. Nítorí tẹ́ bá rò bóyá ìfẹ́ ó máa dalẹ̀ ní marriage. Irọ́ ni. Ìfẹ́ ò kí ń dalẹ̀ marriage. Tó bá tó stage kan kò kí ń sífẹ́ ní marriage mọ́, tolerance ló kù. And that is it tó jẹ́ wípé kò sí bóṣìbìnrin ṣe lè nice tó sí ọkọ. Kóbìnrin nice kí ọkọ máa rí àléébù ẹ̀ rárá. Ó lè jẹ́ pé niceness yẹn gan ó ti nice jù fún ọkùnrin yẹn fẹ́ obìnrin tí òbò ẹni tí ò nice ń wùdó á lọ́dọ̀.
So you cannot say, because I'm nice, I've feel by mo ti ṣe ó lè jẹ́ niceness yẹn oko yẹn ti sú, niceness ti sú oko, ó ń fẹ́ ogbodo obo ẹni tí ó nice. Ó gentle, ó calm. Anytime tó bá do ẹ, tó bá tí ọkùnrin bá fọwọ́ kọ ẹ, ó máa ń wet warawara. Oko fẹ́ do ẹni tó jẹ́ wípé ó máa stress ni kó bu ẹ tó dá mi. Yeah. Ìwọ tó bá ti fọwọ́ kọ ẹ bá ó bu ẹ ti show mi wuru. Oko yẹn ti ó ti sú. Ó fẹ́ lọ do ẹni tó bá fọwọ́ kọ tó bu ẹ ò ní dá mi. Ó fẹ́ lọ do ẹni tó pé ó máa stress ni kó tó do. Ó ti sú. Ìwọ nice, ó bu anytime tí ọkọ ẹ bá kọlẹ̀kùn ẹ, ó ń wọlé ni. Oko yẹn ó ti sú. Ó fẹ́ lọ do ẹni tó pé ó máa struggle ni kó tó gbà láti gbé kó dóhun. So tó túmọ̀ sí wípé ní ìgbà míì nínú marriage kò kí sí ìfẹ́ mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tolerance ló kù. And that is why tó jẹ́ wípé ìgbà tí ìfẹ́ yẹn bá ti tán, tí ojú wa ká sí àwọn àṣìṣe tó yẹ ká ti correct from the beginning, òkìní yẹn máa ń túká, ìtúká ẹ̀ ó máa ń túká bàtàbàtà ni ó máa bad gan. Because àwọn sentiment tó yẹ ká fi ìfẹ́ cover, àti fi ìfẹ́ cover from the beginning, because we feel pé bí ìfẹ́ yẹn ṣe máa lọ títí yẹn irọ́ tó bá tó stage kan ẹ̀hún lè máa fi gbọ́ tí obìnrin máa ti ní ó ti di bàbá mi, tọkùnrin máa ní ó ti di ìyá mi àti dẹ̀gbọ́n àtàbúrò. Kò sí ìfẹ́ ń bẹ̀ yẹn mọ́. Tolerance, àwọn nǹkan tẹ́ ti jọ ṣe pọ̀, àwọn nǹkan tó so yín pọ̀, bí ọmọ, bí ilé, bí family, bí gbogbo ẹ̀, òun ló kù tí ẹ fi ń gbé pọ̀ nísìnyí. So nígbà tẹ́ ti wá jẹ́ pé ìfẹ́ yẹn ti tán, tí ó ti gbà lẹ́ni pé wọ́n á ní ọkùnrin change, ọkùnrin ò change. Ìfẹ́ ló jẹ́ kó dàbẹ́ ni pé ó change. Ìfẹ́ yẹn dẹ̀ ti tán, ó ti gbé ẹ̀wù tó ní ẹ̀wù èèyàn tó jẹ́, ó ti gbé wọ̀. Obìnrin náà ò change. Ìfẹ́ ló dàbẹ́ ni pé ó jẹ́ good girl. Ìfẹ́ yẹn dẹ̀ ti tán, ó ti gbé ìwà tó jẹ́ ìwà ti original ìwà, ó ti gbé wọ̀. So ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa rí lapses ara yín, kò ní sí for ẹ wá máa jà all the time. Wọ́n wá máa wò pé marriage of 25 years, marriage of 15 years, kí ló dé tó wá ń jà. Wọn ò jà látètè kọ́ṣe. Jà látètè kọ́ṣe torí ìfẹ́ ṣì ń gun ẹ̀yin méjèèjì. Jà látètè kọ́ṣe ìgbà tó yẹ kó ń jà gan tó sì kéré, wọn ò jà. Wọ́n ti wá dàgbà tó wọ́n jà. Ẹ máa jà lágbàlagbà torí pé ẹ ti cover gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ rí. Ẹ ti cover ẹ̀ pẹ̀lú ìfẹ́. Àṣírí yẹn ti wá ń tú because kò sí ìfẹ́ mọ́. Tolerance ló kù. Cohabiting ló kù. Kò sí ìfẹ́ mọ́. Òbò tó yẹ pé ọkùnrin nífẹ̀ẹ́ tó like gan tẹ́lẹ̀, ó ti fẹ́ mi, ó ti fẹ́ yìí tí ò like. Ńgbà mí gan oko a máa sọ fún yín pé òbò tó rùn yẹn gan òun fẹ́ experience òbò tó rùn. Ẹ wojọ́ tí mo ṣe show ń bì báyìí, tí mo ń wo òbò ń bí, tí mo ní yé irú òbò wo lè. A rí àwọn ọkùnrin tó bẹ̀ mí lẹ́yìn pé kí n send òbò yẹn sí wọn. Mo dẹ̀ sọ fún yín pé tí bá send ẹ̀ sí wọn, wọ́n máa fi òbò yẹn masturbate ni. Òbò yẹn ò dẹ̀ ṣe rí, ṣùgbọ́n at that time tó fẹ́ wo òbò yẹn, mi bí brain àti ọkàn ọkùnrin ṣe ń ṣiṣẹ́, wọ́n lè máa wo òbò yẹn báyìí kí ara wọn dẹ̀ máa le bí gbogbo wa ṣe ń sọ pé òbò yẹn ò ṣe rí. I'm telling you, ara wọn dẹ̀ máa le, ara wọn máa dìde, òbò yẹn ò dẹ̀ ṣe rí. Tó túmọ̀ sí wípé tó bá ní o gentle, òbò ẹ fine, òbò ẹ ṣe kinní kan, òbò ẹ ṣe kinní kan, nígbà míì ọkùnrin tó wà nínú ilé ó lè má fẹ́ dé òbò ẹ nítorí pé o ti ẹ̀ gentle, ó fẹ́ dé òbò wèrè, òbò ẹni tó já wèrè, òbò ẹni tó wà aggressive, tó ṣí èrè gan. Ó lè jẹ́ oko fẹ́ dó yẹn. Àsìkò every time tí oko bá wá bá ẹ, ni wọ́n máa sọ pé ó yá ọkọ mi máa bọ̀, ọkọ lolówó rí aya. Ìyẹn lásán lè sú nígbà tí ìfẹ́ bá ti ń tán. Ìyẹn á sú oko yẹn, á fẹ́ fún ọ. Nígbà míì oko mi tún máa tún like obìnrin tó máa ń fò ní stress kan tó do, tó máa struggle, tó máa fà, ó máa jẹ́ kókó máa lé sí ní. Nígbà míì ọkùnrin mi máa ń like oko tẹ́ ń ṣe ọkùnrin, oko ni, oko mi máa ń like ẹ̀. Ìwọ wá máa wò pé mi àdàbí tó bá jẹ́ pé tó bá wá bá mi mo kọ̀, mi kọ̀ rí, gbogbo ìgbà tó bá bá mi ó fẹ́ ni tó kọ̀. Oko yẹn fẹ́ dóòbò tó bá kọ̀ phone for once. Yeah, ó wà gentle, oko fẹ́ dóòbò tó máa wà aggressive. Òbò ẹ̀ ń dá mi, oko fẹ́ dóòbò tó máa hard kó tó fi oko sínú ẹ̀. So ẹ̀yin obìnrin tí ẹ máa ń fi ọ̀pá lè pa pàlàpàlà, fọ̀pá lè pa ejò. I'm telling you, ẹ ń tọ́ra yín ni. Nǹkan tí irú yín máa ń rí ni. Ọkùnrin á gbé obìnrin wọnú ilé yín, á wá dolójú yín,
ó tiẹ̀ lè lé yín jáde kó gbé lọ sí yàrá mi bọ́ ẹ ti rí àwọn signs yẹn ẹ fẹ́ ọkùnrin tó láwọn àbúrò lóbìnrin tí ò ṣe déédé pẹ̀lú wọn tí ò nice sí wọn tó láwọn ẹ̀gbọ́n ọkùnrin tó jẹ́ pé gbogbo tó bá máa sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ fún yín ó máa bà wọ́n jẹ́ ni kò sí nǹkan tó dá nínú wọn ó yẹ kó mọ̀ pé tí ọkùnrin yẹn bá fẹ́ bó ṣe máa ṣe fún ẹ nìyẹn tó bá máa sọ̀rọ̀ ẹ ó máa bẹ̀ ẹ́ jẹ́ ni kò sí nǹkan tó lè ṣe tó lè dùn nínú ẹ̀ torí pé ẹni tí ò bá nírú ẹni kò lè mọyì ẹni ńgbà tó láwọn ẹ̀gbọ́n tó dẹ̀ ti ń bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ jẹ́ fún ẹ tó láwọn àbúrò tó dẹ̀ ti sọ pé àwọn àbúrò òun ò gbádùn tí ò nípa kankan tó pé kó nínú ayé àwọn àbúrò àti ẹ̀gbọ́n ẹ̀ lóbìnrin ó yẹ kó mọ̀ wípé tíwọ náà bá wọlé o ò lè jọ́ lójú obìnrin ò jọ́ lójú nìyẹn oríṣiríṣi tú ló máa fi ẹ́ pa. ọkùnrin gan tó bá rí pé olówó ń ṣe pẹ́pẹ́ fúrú ó yẹ kó fúnra rẹ̀ jókòó kó wò pé tí ń bá lówó báwo lọkùnrin ṣe fẹ́ ṣe kó rò fúnra rẹ̀ pé kó wá fúnra rẹ̀ dàbí ọgbọ́n láti put it to test kó tó fẹ́rù ọkùnrin yẹn bọ̀ irọ́ o ẹ ti máa rò bóyá ó nífẹ̀ẹ́ yín ọ̀pọ̀lọpọ̀ yín ò ní mọ̀ pé nǹkan tẹ́ ẹ ní lápò ló nífẹ̀ẹ́ ẹ ní mọ̀ anyway the line is open now ọkùnrin tó bá fọ́ ẹ̀nà ara ẹ̀ nínú kínní fún obìnrin tó bá fọ́ ẹ̀nà ara ẹ̀ nínú situation báyìí tí ọkùnrin gbóbìnrin wálé àbí tí ò náà ní ẹ òkú ayé nìyẹn má ti ẹ̀rọ pẹ́ méjì tó rí pé wọ́n nìkan ló ń gbọ́ bùkátà lórí àwọn ọmọ tó rí wípé dídó gan kò lọ tààrà àbí dídó nìkan lọkùnrin yẹn wà fún it's as good as you being a single parent I'm telling you má gbọ́ nǹkan pé bí èèyàn wo lẹ tó bá dẹ̀ mọ̀ pé you must stay there tó bá kọ wájú sí ẹ kó ta tó bá kọ̀yìn sí ẹ kó ta tó bá kù wọ́n nìkan kó tèrò ara ẹ̀ pa because tó bá ṣọ́ra òbú ẹ máa wọ depression tó bá ṣọ́ra òbú ẹ máa wà disabled ó máa wà disconnected tó bá ṣọ́ra òbú ẹ máa ní OCD tó bá ṣọ́ra òbú ẹ máa wà ó máa ní bipolar tí ẹ bá ẹ tó bá dẹ̀ ti ní bipolar nínú òbò tó bá ti bọ́ta kó lọ sọ́dọ̀ ọkùnrin mi wá kọ̀ lọ kó bá ẹni ẹlẹ́ni ni kó lè function well mọ́ àsìkò ti tó fún àwọn olólùfẹ́ Yínká TNT tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ yìí fún ẹ̀yin tẹ́ ọkùnrin ò pọ̀ lórí program yìí lénìí nítorí pé ṣe rí bó ṣe máa ń rí lára àwọn obìnrin náà máa ń bú mi á ní ọkùnrin nìkan ni mò ń support mi ò support ọkùnrin nìkan but nǹkan tó bá tọ́ ni èmi máa ṣe ní tèmi mo fẹ́ kẹ́ gbọ́ voice note yìí kẹ́ ẹ wò bóyá irú ìwà báyìí dá láwùjọ látọ̀dọ̀ ọkùnrin. mo ti sọ fẹ́ ni tó ní voice note yìí o mo ní mo máa play mo ní kó jọ mo ní máa play kẹ́ bá lè mọ̀ pé ìwọ tó ní voice note yìí tó whatever make you happy go and do it. Ọlọ́run ṣe nǹkan ìfàsọ̀rọ̀ láti Nàìjíríà ẹjọ́ mo fẹ́ kẹ́ fún mi. Ìmọ̀ràn mi nǹkan tó bá ti make you happy go and do it. Ọ̀rọ̀ yẹn ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ mo ṣáà faradà pé ó máa dà ilé kan tó pé àwọn èèyàn mi kankan ní change díẹ̀ lọ́wọ́ wọ́n dẹ̀ máa ń fi ràn mí lọ́wọ́ níwọ̀n bàtàgbára wọn ká so kò jẹ́ kí n rí gbogbo nǹkan tọ́kọ mi ń ṣe mi kò jẹ́ kí n rí rò tàbá béèrè owó bọ́ra ní kò sí. bá béèrè wá ní kò sí. nǹkan tó bá filẹ̀ fine later gbàtà ìṣe bẹ̀rẹ̀ ó jẹ́ nígbà kò jẹ́ nǹkan kan kò sí ọ̀rọ̀ tó bọ̀ torí pé ó jẹ́ ní tó wà hard working kì í ṣọ̀lẹ̀ ó lè nìkan ní olè báyọ̀ jà ṣùgbọ́n ó ṣiṣẹ́ gbogbo nǹkan tí mo ní ní agbára orí òkè lílọ ni o ká lọ ṣèwé odò ni pé káwọn ẹ̀ ṣàfihàn gbogbo ẹ̀ ni mo gbìyànjú tí mo ṣe ìṣòro àwẹ̀ gbígbà lórí ọ̀rẹ́ mo dẹni tó ní ọ̀sà tó mọ̀ pé ọmọkùnrin tó wà hard working tó bá já tó nọba lórí lọ́wọ́ á tọ́jú ìmọ̀ta mọ́ mi kí n má fọ̀rọ̀ gùn ìgbà tó ṣe díẹ̀ mo ṣáà gbìyànjú wọ́n ti ń ṣe díẹ̀díẹ̀ ọlọ́run bò wá láṣìírí a kọ́ 3 bedroom flat kan so ìbílẹ̀ tá a kọ́ ìgbà tá a ti wá débẹ̀ báyìí ìwà láti wá dé tí má gbígbà mi mọ̀ gbé mọ́ àwọn ọmọ mi àjọṣe ti wọlé lẹ́mí ní ẹ́ lára bàbá mi kú mo fẹ́ lọ ṣòkú bàbá kí n kàn fi kẹ́ lè mọ bí mo ṣe ẹ̀ǹdí ọ̀pẹ̀lú ètò bàbá mi kú mo fẹ́ lọ ṣòkú bàbá mi mo sọ fún pé kò tí kan nǹkan tí mi fẹ́ ṣe bọ̀ pé owó tó ń bù fún wa pé nǹkan tí ìlú máa gbà tó rọ́mọ Ondo state ni mí
pé nǹkan tí ìlú máa gbà pé owó tá fẹ́ fi ra nǹkan tó bù fún mi 50,000 ọkọ mi ló bá mi san. ṣé ń gbọ́ mo ní èmi kí ni wàá lọ́kọ fún màá san ẹ̀mí máa ra pósí wọn lọ́wọ́ bá mi ṣe kí n má fọ̀rọ̀ gùn mo fi ṣòkú bàbá mi mo gbé bàbá mi láti Ìbàdàn gbé lọ sí Ondo State mo jẹ́ kọ́ mi ní 10,000 nínú 10,000 yẹn ni mo ti ra léèsì àtàǹkárá àti tọ́pù tí mo ṣe fún mi fi ro gbàtà tó dé tá bá ẹni tó bá tẹ̀lé mi dé lórí mọ̀ kó bóyá nǹkan ló ṣe ògbò mi fẹ́ káṣírí ẹ̀ tí mo rán daṣọ àṣírí bò ṣùgbọ́n bí ìṣòro kan tó ní ìrọ̀lọ́rọ̀ lóbìnrin dé tí mi ibi tọkọ mi wọ́ sí irú ilé tá à ń gbé tá a face mask flat with àti kókó mi nínú ilé yẹn obìnrin tí ó bá sùn bẹ̀ mi ò mọ̀. nínú ilé tí wà tìyàwó ẹ̀ ń gbé mo ti lórí òkè lọ́kọ̀ ẹ wá ní kókó obìnrin yẹn má dókò mi ó ń pẹ́ kó tó do. kí n lọ wọ mọ́tò tí màá ti wọ mọ́tò bí tí mo orí òkè tí mo lọ mo wọlé mo wá débi tí mo lọ mo pè é kí n sọ pé mo ti débẹ̀ torí ilẹ̀ ti ṣú tó nǹkan tẹ̀ ní má lọ mọ́ nígbà tí ń ṣe mi nìkan àpọ̀ tá à ń lọ àwọn yòókù máa bá wọn àjọ máa débẹ̀ ni mo pè é kó lè mọ̀ pé mo lè ní ọ̀bẹ kò gbé létà nígbà tí ó máa gbé tó máa kọ́ mi padà ó wá ní ó ṣàdárúkọ ọmọkùnrin yẹn nílé wa pé òun ló wáyé àdásọ pé òun fẹ́ yàwó mo ní òkè mo ṣàpà fún tí mo lè mọ̀ pé lóòótọ́ ni mo gbogbo táṣìírí ẹ̀ bá fẹ́ tú lórí ọ̀nà olóbìnrin dé màá ṣáàbò láṣìírí tó bá ké máa tẹ̀ nìkan máa pè máa bá sọ̀rọ̀ ọkọ mi máa ṣe pé ògún rèé. nǹkan tó wà nínú ọ̀rọ̀ yìí ni wípé ọmọbìnrin yẹn wọn àtọkọ ẹ̀ lójọ́ ń gbélé ó dẹ̀ ń gbóbìnrin wọlé ó ń dóyàn nínú the same house tí wà àtìyàwó ẹ̀ jọ ń gbé it's a very bad thing. ẹ̀yin obìnrin ẹ láti wake up ẹni ọkùnrin tó bá ṣe fún yín is an animal kò worth láti máa bá gbé ọ̀nà tó bá fi máa because tí òbú ẹ bá ti wọ depression ayé ẹ̀ bá ẹ nìyẹn nọ́mbà tẹ́ máa pè sí is +447404851234 +447404851234 tó bá ti wọ depression ó ti wọ nìyẹn ẹ dẹ̀ ní tọ́jú ilé ẹ wá fẹ́ kóbìnrin máa respect yín kò lè sí respect tẹ́ ẹ bá ti tọ́jú ilé ojú mẹ́rin ló ń bímọ tẹ́ ẹ bá ti dá bùkátà ọ̀yàn mẹ́rin wọn ojú méjì ẹ ti sọra yín dẹni lẹ́lẹ̀ ẹ ti dẹni àbùkù ẹ ti dẹni ìdọ̀tí ẹ ti dẹni àrífín ẹ ti dẹni tí wọ́n ń wu tọ́lé lórí ẹ níyì mọ́ tẹ́ ẹ bá mọ̀ ìyàwó yín ti dìyàwó níyàwó tẹ́ ẹ bá ti tọ́jú ìyàwó yín tẹ́ ẹ bá ti tọ́jú ilé tẹ́ ti fi bùkátà lélẹ̀ fún ìyàwó bùkátà ọmọ lẹ̀ fún ìyàwó ìyàwó yín ti dìyàwó níyàwó ó bá tẹ́rẹ́ dírẹ̀dì wàhálà tí ẹni ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ìyàwó yín ti dìyàwó níyàwó ọ̀dẹ̀dẹ̀ yín ti dọ̀dẹ̀dẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ ìyàwó yín máa di public toilet irúwẹ́ ògiri wa máa dóyàwó yín nítorí pé ẹ ti ta birthright yín tẹ́ ẹ bá ti tún lè ṣe tẹ́ ẹ bá ti in fact ọkùnrin tó bá wà responsible gan ó yẹ kó máa rí ọlá ẹ lára ìyàwó ẹ ni ó yẹ káwọn èèyàn máa rí ìyàwó ẹ kó máa yìn ẹ́ ọkùnrin tí ó bá dún tíyàwó bá dún tó bá dún obìnrin tó o bá dá sí obìnrin yẹn tó o bá dìde lórí ẹ̀ ó yẹ kó ṣàdúrà fún ẹ ó lè dún obìnrin kí òbò obìnrin máa ṣàdúrà fún ẹ ó dẹ̀ lè dún obìnrin kí obìnrin má ní choice pé okay ó fẹ́ dún ẹ obìnrin ò ní choice ó fẹ́ dún ẹ nítorí pé ó láti dún ẹ ògbé adé máa bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fún ẹ I'm telling you ó lè dún òbò obìnrin kó máa ṣépè fún ẹ ó dẹ̀ lè dún òbò obìnrin kó máa ṣàdúrà fún ẹ ó lè dún òbò obìnrin kó jẹ́ wípé dídòyìn àlùbáríkà ni àbẹ́yẹ ò mọ̀ wípé kí obìnrin kó ṣe àdúrà fún yàn pẹ̀lú òbò ẹ mọ̀ pé nǹkan ńlá ni ẹ mọ̀ wípé òbò tẹ́ ń dó yẹn gan tẹ́ ẹ̀ dẹ̀ tọ́jú ẹ mọ̀ pé obìnrin lè fi ṣépè fún yín ẹ mọ̀ obìnrin lè fi ṣépè fún yín tó jẹ́ wípé èpè ló máa jẹ́ òun dóbò obìnrin òun bá sùn ó dẹ̀ tọ́jú ẹ̀ ò tọ́jú ẹ̀ tọmọtọmọ ó wá ní tó bá dọjọ́ alẹ́ ò ní stroke nígbà tọmọ ẹ bá àsìkò tí owó wà lọ́wọ́ ọmọ ẹ tó lè tọ́jú ẹ ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ yín náà máa ní wọ́n ní ó ní diabetes kò gbúdọ̀ jẹ bread gbogbo oúnjẹ tó dùn láyé gbogbo oúnjẹ tó dùn láyé wá sọ pé bàbá ò gbúdọ̀ jẹ wọ́n ní torí pé ó sick ọlọ́run ni ọlọ́run gba oúnjẹ tó dùn lọ́wọ́ ẹ̀ nítorí pé kò deserve ẹ̀ àwọn chia tó lẹ́wà láyé tí ọmọ lè rà fún bàbá nítorí pé ò deserve chia yẹn wọ́n ní wọ́n lè fún ẹ ní commode toilet tó rẹwà jù tó lè jókòó sí
wọ́n fi commode dá irú àwọn obìnrin yẹn wọ́n fi dá wọn lọ́lá àwọn ọkùnrin yẹn lọ́lá wọ́n ní commode ní ilé ẹ tó bá ti fẹ́ ṣu máa lo commode o deserve WC tọmọ lè rà fún ẹ because o ṣe síbẹ̀ bẹ́ẹ̀dì tó dáa àwọn water bed àwọn bẹ́ẹ̀dì gidi tọmọ lè afford láti rà fún ẹ wọ́n wá fún ẹ ní hospital bed tó ń fi remote control tó jẹ́ pé tó bá fẹ́ sùn náà máa gbé lẹ̀ tó bá fẹ́ dìde wọ́n á gbé sókè because o deserve àti jẹ́ ìyàwó tó bá ti tọ́jú ó ti ta birthright ẹ kó lè respect ẹ ó lè níyì kó jẹ́ 10 kobo ló ní kó jẹ́ 1000 ló ń gbà lóṣù tíyàwó ẹ̀ dẹ̀ mọ̀ wípé 1000 ló ń gbà lóṣù shut up tíyàwó ẹ̀ mọ̀ wípé 1000 ló ń gbà lóṣù pé 1000 ló ń gbà lóṣù nínú 1000 yẹn ó dẹ̀ mú 1 naira fún nínú ẹ̀ I appreciate ẹ but ó lè àbí afọ́kùgbé mu ọkùnrin aláìní nǹkan ṣe ló máa ní èlò ni mò ń gbà after all owó tí mò ń gbà kò ṣe nǹkan kan ó lè owó tí ò ń gbà ò ṣe nǹkan kan ṣùgbọ́n odóbò òbí mọ́ ṣèbọn náà ṣáà mọ̀ pé mò ń ṣiṣẹ́ ni òun náà ṣáà ń gba owó jù mí lọ kódà kíyàwó ẹ máa gba owó jù ẹ lọ ó láti ní nǹkan tó ń ṣe kó lè maintain respect ẹ lójú obìnrin kó lè maintain regard ẹ gẹ́gẹ́ bí ibi tí Ọlọ́run fún ẹ sí gẹ́gẹ́ bí orí bẹ́ẹ̀ nígbà tó bá ti ṣí fìlà ẹ kúrò tó ti fi ogbe orí ẹ wo kọ̀lọ̀kọ̀lọ̀ pé kó wo ogbe lásán ni ó ti dèyàn yẹ̀yẹ́ the moment tó bá ti tọ́jú ìyàwó the moment tó bá ti tọ́jú ilé the moment tó bá ti tọ́jú àwọn nǹkan tó yẹ kó tọ́jú wọ́n á dóyàwó ẹ mọ̀nà káì wèrè obìnrin ló máa ní òun ò ní dóhun wèrè afọ́fúngbẹ́mu obìnrin ló máa dá ṣe tó máa rí ọkùnrin tó fẹ́ tó expect tó ready láti tọ́jú ẹ̀ tó ready láti bá gbé ẹrù ẹ̀ tó máa lóhun ò ní ṣe wọ́n ti ṣépè fún obìnrin yẹn èmi ni mo sọ bẹ́ẹ̀. Hello. Hello, àti kalẹ̀ kweto. Yes ma. Lágbára ọlọ́jọ́ àtọ̀nà tí inú ò ní dàrú. Mo fẹ́ kẹ́ gbà mí ní ìmọ̀ràn mi lórí ọ̀rọ̀ relationship tẹ́ sọ ni. Mo ti marry ọkọ mi sí like 15 years now. Ó ti pé 15 years. Ṣé àárí nígbà tí mo wá fẹ́ ọkọ mi mo kéré. Ìjọ́ tí mo pé 14 years gẹ́rẹ́gẹ́ ni mo bímọ àkọ́bí. 14 years. Tí mo pé ìjọ́ tí mo pé 14 years gẹ́rẹ́gẹ́ ni mo bímọ àkọ́bí. Ṣé wàá mọ the worst part ni wípé kò wá sí ìtọ́jú, kò sí nǹkan ṣùgbọ́n mo jẹ́ àṣùlà, kò sí tí mi lè tà, kò sí tí mi lè kiri, kò sí tí ojú òkè tì mí. Tí n bá tó wá ní mo bá ra aṣọ, pé mo bá ra aṣọ, ọkọ mi ò tún ní ó ti fáìn jù, yóò lọ yá, yóò fi bléèdì, yóò fi pí ṣiṣẹ́. Mo ṣáà mọ́ mú mára. Mí mi dẹ̀ nìyí, wọ́n jẹ́ nìkan tí mo lè mọ́ sọ wípé báyìí wọ́n máa sáré máa ronú wípé pé kíní ni. Mo wá pè wípé ìfẹ́ yẹn kò bá tiẹ̀ sí mọ́, kò tiẹ̀ sí mọ́ ni, kò sí mọ́. Mo dẹ̀ ti bímọ 2 fún, ṣùgbọ́n tí ó ṣáà ti pé 15 years tí mo ti fẹ́ báyìí. Kò sí fẹ́ mẹ́rin ṣáà ń bẹ̀ mí wípé kí n jọ, kí n ro tàwọn ọmọ. Ṣùgbọ́n mo ń wò wípé oṣù méjì gan mo lè má jẹ́ kó bá mi sùn níbi tí ò ti sífẹ́ yẹn mọ́. Ó máa ń jẹ́ tó máa ń bàbí lọ́kàn jẹ́ wípé ó ṣẹ̀yẹ kí n ṣẹ̀ṣẹ̀ bímọ àkọ́bí àbó ṣẹ̀yẹ kí n ṣẹ̀ṣẹ̀ máa rí ní báyìí. Tí mo máa rí òkò wá sífẹ́ yẹn mọ́, kò sí ẹ̀ sí mọ́, kò sí tí mo ti ẹ̀ lè ṣe sí wípé bóyá mo ti ẹ̀ gba àjọ́sí wípé bóyá tí mo bá ti ẹ̀ ti ń fojú wípé kí n ṣẹ̀ṣẹ̀ máa líìbù pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n mi ì lè kóòpù pẹ̀lú ẹ̀ mọ́, mi ì lè mú mọ́ra mọ́. Ó jẹ́ tó bá ọkàn mi jẹ́ gan. Níbo lẹ̀yin ń gbé? Níbo lẹ̀ ń gbé? Ìbàdàn ni. Nọ́mbà tẹ́ fi ń pè mí yóò ń ṣe nọ́mbà Ìbàdàn. Mi sí àráǹdì báyìí mo wà lára kọ́ńtì. Nígbà wo lẹ máa padà sílé? Máa padà títí 4 months báyìí. Ok, kí ló wá ṣẹlẹ̀ tí ò fi sífẹ́ mọ́? Ṣé nítorí because kò sífẹ́ láti ilẹ̀ bóyá wọ́n fún yín fún ni at 14. Ọlá yìí pé kò ń ṣe 6 months after virgin tí mo di virgin báyìí náà ni mo lóyún ni mo marry ẹ̀. At 14. Ni mo marry ẹ̀. Ṣùgbọ́n kò sífẹ́ yẹn náà, kò ṣe wẹ́wẹ́ yẹn wulẹ̀ nífẹ̀ẹ́ ara èèyàn téèyàn fi fẹ́ rẹ̀ èèyàn.
ṣùgbọ́n tọmọ lèèyàn rò wípé tọmọ yẹn kò tiẹ̀ wá ṣe é rò mọ́ kò ṣe é rò mọ́ débi pé ìjì ó bá mi sùn mọ́ ni mo fi sọ wípé mo fi rí opportunity wípé travel yìí wípé bóyá yóò á lè jọ fira wálẹ̀ wípé má lè kúrò ní ibi ibẹ̀ but lẹ́yìn ṣáà ń bẹ́ mi wípé kí n padà sí ọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n òun gan ó ti ń ṣẹ̀ṣẹ̀ wípé òun rẹ̀ ti fi ara lé mi ó ti fara lé mi bí mo ṣe wà bí mi tó kú fọ́ọ̀mù àti tí máa lò báyìí ẹ̀mejì péré tó pè mí rí kò ń bá mi sọ̀rọ̀ but kò bá yín sọ kí lẹ̀yin wá fẹ́ kí lẹ fẹ́ ṣe gan àwọn aráalé ẹ bá mi gba obìnrin yìí nímọ̀ràn wọ́n ní at 14 làwọn bí àkọ́bí fún ọkùnrin baby 6 tó pé 14 years 6 months after to dis virgin at 14 ẹ má bí mi pé ó kéré kó tó dis virgin ẹ fi story yẹn lẹ̀ nǹkan tó bá wá wùyàn nìyàn ṣe iye ó ṣe bàbàrà ẹni tó dis virgin at 30 àtẹni tó dis virgin 14 òbò kan náà ni ẹ gbàgbé yẹn òbò kan náà ni so ẹ bá mi advice ẹ ó lóun bí first child ó ní at 14 ó ti bímọ méjì ó ní ṣùgbọ́n òun ò wá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn mọ́ bó ti wù kó rí ó ní torí ẹ̀gan ló ń ṣe sá kúrò lé tó lọ síbi pé àwọn á lè gbàgbé ara àwọn pé kí ni kóun ṣe àwa èmi á bá yín sọ̀rọ̀ létà ẹ kúrò lórí fóònù kẹjẹ́ káwọn èèyàn advice yín orí +447404851234 +447404851234 at 14 ìfẹ́ wo lọmọdé fẹ́ ní ara nǹkan tá à ń sọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nígbà yẹn wọ́n ní infatuation wọ́n láwọn wà in love wọ́n á gba gbogbo rubbish ìgbà tí ojú wọn bá ti wá là tí ìfẹ́ yẹn tí infatuation yẹn ti ṣiṣẹ́ tán lára wọn tójú wọn là wọ́n wá mọ̀ pé àwọn 8 irú bó ṣe wà yẹn sì kò lè nífẹ̀ẹ́ ọkùnrin yẹn mọ́ kò lè nífẹ̀ẹ́ mọ́ marriage yẹn ò lè work mọ́ kò sí bó ṣe fẹ́ ní báwo ló ṣe fẹ́ nífẹ̀ẹ́ ìfẹ́ wo ni ọmọ 14 tó bímọ tó ìfẹ́ wo ló fẹ́ ní sọ́kùnrin kò wọn ì tí ìgbà sọ́tún wọn ìgbà sọ́sì kò ìgbé gbígbóná kò ìgbé tútù kò dẹ̀ tí ìrírí ayé kò tí mọ ìrìn àjò as at that time tó 14 yẹn ìjọ mọ̀ pé òun máa travel lọ síbi tó ń wà ọkùnrin mélòó ni ọmọ 14 years ti rí nígbésí ayé ẹ̀ okó mélòó ló ti dó okó oríṣiríṣi mélòó ló ti rí ṣó ti rí pupa ṣó ti rí funfun ṣó ti rí dúdú ṣó ti rí yellow okòwò ṣó ti rí kúkúrú ṣó ti rí gígùn débi tó máa lóun wà in love think about it ẹ má jẹ́ ká máa tanra wa ọmọ 14 years tó lóun wà in love ṣé kò yẹ kẹ́yìn mọ̀ pé infatuation ni love wo lórí kí ni experience tó ní okòwò ló ti rí rí mélòó náà ti jíù tẹ̀ rí kí làwọn ìrírí ayé mélòó náà ti sọ fún rí èèyàn mélòó ló wà lẹ́gbẹ̀ẹ́ tí tọkùnrin ti jíù tì rí àbí tóbìnrin ti jíù tì rí kí ló mọ̀ think about it ọmọ 14 years kí ló mọ̀ ẹ̀rọ àwọn ọmọ etí àwọn ní I'm in love kọ́ infatuation ni kóbìnrin tó lè máa sọ pé òun nífẹ̀ẹ́ tó ti jóná mo mọ̀ pé jóná kóbìnrin tó lè sọ pé òun nífẹ̀ẹ́ kóbìnrin tó lè sọ pé òun nífẹ̀ẹ́ wọ́n ti gbà báyìí wọ́n ti do ní bíbá ìdó wọ́n ti do ní gbogbo fùrọ̀ ẹ̀gbẹ̀gbẹ́ òbú àti iwájú àtẹ̀yìn orí à straight a ṣẹ̀ṣẹ̀ wá ronú pé yeah that's it kóbìnrin tó lè sọ pé ìfẹ́ ọmọ 14 years ìfẹ́ wo ló fẹ́ ní anyway number to call is +447404851234 +447404851234 fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT èmi máa bọ okó ní orí platform yìí ní June ní Father's Day máa bọ okó ṣé mọ̀ pé okó máa ń dùn gbogbo àwọn nǹkan tó dùn láyé la máa fi bọ okó lórí ìkànnì yìí gbogbo àwọn nǹkan tó dùn tẹ́ bá lọ sí Japan wọ́n ní festival kan tó máa ń ṣe tó máa ń pè ní Fallos festival Fallos ni okó náà máa ń bọ wọ́n máa ń bọ okó ni èmi máa gbé èrè okó wá máa gbé bá àrèrè á lo dídò okó tó tóbi dáadáa á bọ okó mo dẹ̀ tí níjọ́ ta bá máa bọ okó ó ṣeé ṣe kó jórí zoom láti máa ṣe gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń follow mi ẹ máa gbé okó yín jáde bàbá ṣe ń bọ èyí tó wà lọ́wọ́ mi ta fi ń ṣàdúrà ẹ̀yin náà máa mú okó yín jáde ẹ máa fi ṣàdúrà pé okó mi yìí o ibi tó dá ní kó sú mi sí o
ibire ni kó sún mi sí o, má jẹ́ ndobo ní papilloma o, má jẹ́ ndobo lobo o, má jẹ́ ndobo ní magun o, má jẹ́ ndobo gbogbo àdúrà tó bá fẹ́ kí okó ẹ máa ṣe fún ẹ. Má jẹ́ kí ndo obìnrin tó máa tì mí rọ̀run o, má jẹ́ ndobo àlè tó máa ba lé mi jẹ́ o, gbogbo àdúrà yẹn gbogbo ẹ̀ ni ẹ̀yin lẹ máa ṣe. So a máa bọ okó lórí ìkànnì yìí ní June, le pé June 20 ní Father's Day. Ìjọ yẹn la máa bọ okó, a máa bọ okó lórí platform yìí ní June 20. Orí nọ́mbà láti pè sí ó ní +44 7404 851234. Ẹni tó bá tún ní nǹkan tẹ́ fẹ́ ẹ jẹ́ bá mi gba obìnrin yẹn ní ìmọ̀ràn. Èmi mọ̀ pé kò sí nǹkan kan nínú marriage yẹn mọ́ anyways. Ẹni tí ó bá dẹ̀ ní nǹkan tó bá tún fẹ́ share pẹ̀lú wa, you can share it with us on +44 7404 851234. A máa bọ òbò náà, mi tí mọ ìgbà tá máa bọ òbò, bọ date tá máa bọ okó yẹn ọjọ́ Father's Day la máa bọ okó. Ìjọ náà la dẹ̀ máa launch orin. Ṣé wọn kó gbogbo orin táwọn èèyàn máa ń kọ, orin ìyá ni wúrà iyebíye, èmi náà bá wọn kọ. Aláti fi orin ká fi pọ́n ọkùnrin náà lé. Àtètèkọ́ṣe lọ́lọ́run ló dá ọkùnrin, ó dẹ̀ dá okó àtẹ̀pọ̀ mọ́ wọn. Láti ìgbà tó ti dá wọn yẹn ni wọ́n ti ń gbé ọmọ káàkiri. Ṣé nìyí ń pè ní àbí kí ló ń ṣe? Èmi ò ní ka message kankan o, don't think about it. Mi ò ní ka message kankan. If you want to call, you call. I'm not going to read any message. Láti ìgbà yẹn ni ọkùnrin ti ń gbé ọmọ káàkiri. Oṣù 9 ni ọkùnrin fi gbé, ni obìnrin fi gbé oyún. Nígbà wọ́n bá dẹ̀ bímọ tán, wọ́n ní kọkùnrin pa súná. Láwọn bàbá dáadáa ni o. Wọ́n ní kó pa súná, wọ́n ní kó ṣe kò mọ̀. Bó bá jó lójú agbo, obìnrin náà ló máa kówó, akówó ọmọ. Ṣé bàbá dáràn ni? Ṣé bàbá dáràn ni? Wọ́n bá dìgbà míì gan tóbìnrin bá bímọ tán tó gbé ọmọ sílẹ̀, tó ọmọ bá ń ké, ọkùnrin míì á máa gbé ọmọ jó. Tó bá dẹ̀ dọjọ́ alẹ́, ọkùnrin míì tó wà responsible, òun gan náà máa ń tọ́jú ọmọ. Ìbọ̀ tó bá di ọjọ́ alẹ́, nígbà tí ọmọ bá máa ṣe ìyá náà ni. Ṣé bàbá dáràn ni? Àwọn orin yẹn ni mo rán fún yín ní expo ẹ̀. Ṣé bàbá dáràn ni? Bàbá ló lóko. Ṣé bàbá dáràn ni? Bàbá ló lóko ta fi ń dóbò obìnrin. Bàbá ló látọ̀ ta fi ń dáṣẹ́ ọmọ. Bọ́mọ bá dé tán, atọ́jú màmá kó tó rántí bàbá. Ṣé bàbá dáràn ni? Ṣé bàbá dáràn ni? Tó bá di ọjọ́ tí a máa bọ okó tó jẹ́ Father's Day, June 20, a máa bọ okó. A máa launch orin fún àwọn bàbá. Hello. 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 Hello, à ń gbọ́ yín mà. Hello. Ẹ jẹ́ fẹ́ bá wọn dá sí pé tó ń ṣe ni. À ń gbọ́ yín mà, ẹ máa sọ̀rọ̀, à ń gbọ́ yín. A fẹ́ dá sí program tí wọ́n ń ṣe lọ́wọ́ ni. À ń gbọ́ yín, ẹ máa sọ̀rọ̀ yín o, à ń gbọ́ yín. +44 7404 851234. Mo máa ń prefer káwọn èèyàn pè mí straight because she's still. Yes, so Mami Princess, she's still very young. Ọmọ 14 years tẹ́tí mú lọ́lé ọkọ tó ti ń bímọ. Ìfẹ́ wo ló fẹ́ ní? Hello. Hello, ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ o, ìyá mi. Ẹ kú ètò. Yes ma. A fẹ́ dá sí ọ̀rọ̀ woman tí wọ́n sọ ọ̀rọ̀ wọn àtọkọ wọn sí yẹn ni o. À ń gbọ́ yín mà. Ìkọ́ tó ní rí sí àárín yẹn mà. Gẹ́gẹ́ bọ́ woman yẹn ti sọ wípé bí on the like 14 years làwọn ti disvirgin. Bóyá bó ṣe disvirgin òun wò yí pé kó má dàbí pé òun bímọ òun tún kúrò ń bẹ̀ òun lọ fẹ́ ẹlòmíì ló jẹ́ kó wà nílé arákùnrin yẹn débi tó fi fẹ́ ẹlẹ́ẹ̀kejì just like kò sí fẹ́ ń bẹ̀ but òun wò pé kóun má máa ṣí káàkiri
Hello. 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 Ẹ káalẹ́ o. Sọ yín ká hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ ma. Mo fẹ́ dá sí program tẹ́ ń ṣe ni o. Yes ma. Mo fi ń pé live lẹ́wà. Bẹ́ẹ̀ni. Woman, mo gbọ́ woman tó kọ́kọ́ pè é, but before kí tó contribute sí ẹ̀. Àwa obìnrin, especially àwa ta lọ́mọ obìnrin, lẹ́sìn lélẹ́yìn máa jẹ́ fún wa. Àwọn ọmọ obìnrin ó jẹ́ ká kọ́ wọn bó ṣe máa value tó máa respect ara wọn, kọ́kùnrin náà lè respect wọn. Ádá fún yín. Nítorí pé ń gbà míì, nǹkan tó jẹ́ kéèyàn kọ́kọ́ fi síwájú òun náà fi máa ń ṣe gbẹ̀yìn. Tọkùnrin bá àwọn ọkùnrin èmi wà tó ń ṣe ṣìnà bọ́ wọ́n fi ìyàwó wọn ṣeré, wọ́n respect ìyàwó wọn. Bẹ́ẹ̀ni. But tó bá ti ń dé stage tó yẹ pé ọkùnrin ṣe ṣìnà, ó wá ń ṣẹ́kọ̀ ìyàwó ẹ̀ lójú, kò sí respect mọ́, kò sí ìfẹ́ mọ́. Exactly. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó burú jù láyé yìí, kéèyàn love èèyàn, kẹ́nìkejì yẹn máa love èèyàn. Wọ́n máa ń sọ̀rọ̀ kan pé no matter how good a woman is, àbí a man, the woman will never be good for a man that is not ready. So, kò dẹ̀dẹ̀ kéèyàn lọ lose mindset sí nǹkan tó jẹ́ pé kò wọ́ ọ̀tẹ̀. Kéèyàn má bàa lọ regret pé ilé ayé tóun jẹ́ wà kí lòun gbé ilé ayé òun ṣe. So, èmi sì ń pé marriage ni o, relationship ni o, respect is very important. So, tí respect bá ti wà, then àwọn obìnrin náà máa ń rí àwọn red flags. Tá bá ń court àbí tá bá ń date. 100%. Tẹ́yẹ́ pa máa ń choose láti ignore àwọn red flags yẹn. A máa wò ó pé ẹni tó bá yá á change. Ẹni tó yẹ pé mọ́mì tó bí ilé tó ti wá kò change. Ṣé ìgbà tó ti wá di adult ló fẹ́ change? Ká wà máa tanra wa. Ká bá ti ráwọn wọ́n ní signs yìí, ká lájú wá sílẹ̀ ká wò ó. Nípa òkè òtí bá ti wọnú ilé ìmú sí wọ́n ní náà o. Kò sí nǹkan tóun lè ṣe sí o. But you have the time to change it at that moment. Ìgbà tó bá ṣì jọ ń cut. Wà èèyàn wá lọ dúró kó tó má rí onítọ̀hún. Wọ́n á ṣẹ̀wá máa sọ pé kò mọ́ gbá ṣe kò máa wó ṣe. Mo kàn ní kí contribute sí nǹkan tí ẹ̀ ń ṣe ni. God bless you. Just like you said, the signs are always there. Tó o bá tara ẹ lọ́pọ̀, and maybe a máa ń feel wípé tá bá lose ọkùnrin kan àbí tá bá lose obìnrin kan a lè rí mi. Ìwọ ọkùnrin, obìnrin sọ létí ẹ pé èmi ò like iye ọkọ o, and you think that kind of a woman is the best for you to marry? O feel wípé obìnrin wà nínú ilé ẹ kò wá accommodating. Tó bá ní èèyàn ẹ kàn ń bọ̀, kò mọ bó ṣe lè manage tó fún wọn ní space, ó máa kanra. You think that woman, you will be very stupid láti fẹ́ rú obìnrin yẹn based on pé ìfẹ́. Irú obìnrin yẹn tó bá ti fẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn, because ó máa kẹ̀yìn ẹ sí ìyá ẹ̀ ni. Ó máa kẹ̀yìn ẹ sí ìyá ẹ̀ ni. Àbí òun fẹ́ ọkùnrin kan, òun rí wípé òun àti màmá ẹ̀ every time tó bá fẹ́ sọ̀rọ̀ màmá ẹ̀ fún ẹ, ó máa ń ba ìyá ẹ̀ jẹ́ ni. And you think that kind of a man is the best for you. Ó mọ̀ wípé ẹni tó ti ń ba ìyá ẹ̀ jẹ́ fún ẹ, ìyá tí ẹ gan kò lè jọ́ lójú. Ó mọ̀ pé kò lè jọ́ lójú. Ó lè pretend kó lóun like àwọn èèyàn, but you will always see the signal. Hello. Hello, Sister Yinka. Ẹ kálẹ́ o. Ẹ kú ọjọ́ mẹ́ta àwọn ọmọ ń kọ́ o. Àlàáfíà. Program tẹ́ ẹ ṣe wọ́n ti bú sí. Okay, sir. Ẹ ti sọ òdodo ọ̀rọ̀ lórí program yẹn. Ẹ jẹ́ kí n fi ara tèmi ṣe àpèjúwe ọkùnrin ni mí. Okay, ẹ ṣé. Kẹ́lẹ̀ bá wa advice àwọn ọkùnrin mi. Mo ti máa ṣọ́ dáadáa. Ṣùgbọ́n mi ò wá mọ̀ nǹkan tó máa ń tì mí sí. Bí mo ṣe wà yìí, mo ṣẹ́rì ṣe òbò gan-an. Òbò máa ń wù mí dó most of the time. Kò dẹ̀ ń ṣe pé ìyàwó mi ò fi máa ń fi òbò tẹnu lọ́rùn, ṣùgbọ́n tó wà ní ẹ̀ ní pé mi ò fi ìyàwó mi yẹn ṣeré. Kódà Sister Yinka dà. Mo wà bí. Mo ti wà lórí òbò tí mò ń dóbìnrin ń tarí. Tí ìyàwó mi dẹ̀ pé dìá ń bolo wà. Ṣe lọkàn mi ságìrì ìbẹ́ni pé níṣe lórí mi. Ilé kan ni mo ti ń ṣe o. Dàgámù là ń gbé. But Àbújá ni mo wà tí mo ti ń bá obìnrin yẹn sùn. Mo sọ ẹ̀rù ṣáà bà mí pé kíní iṣẹ́ obìnrin rí mi ni àbí pé kíní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kò polite fún ọkùnrin láti máa ta ìyàwó ilé ẹ̀ lọ́pọ̀ torí pé òbò tí ó dò ń ta. Torí ta bá sọ pé òbò yàtọ̀ sóbò ìrọ́lá pa òbò yàtọ̀ síra wọn.
ó yàtọ̀ sí àwọn téèyàn bá jẹ́ dógbòdógbò tó ń dógbò dáadáa á rí pé òbó yàtọ̀ sí but notwithstanding ìyàwó tó jẹ́ pé ìyàwó ilé ẹ̀ òun láti mọ value ẹ̀ láti mọ iye ẹ̀ wípé ìyàwó mi ni ó kúrú ni o ó ga ni o ó mọ̀ wàhù ni o kò mọ̀ wàhù ni àsùnmọ́ ṣàfihàn ti fẹ́ sílé pé ìyàwó òun ni at least ó láti máa fún ní àwọn respect yẹn ìyàwó mi dẹ̀ máa ọlọ́run dẹ̀ fún ìyàwó mi ní ẹ̀mí kan kò ń sọ pé kí n má ṣe nǹkan tó wù mí o. ẹ jẹ́ kí n correct yín fún kinní kan èmi náà ń tọ́jú ẹ̀. ẹ má bínú sọ ẹ jẹ́ kí n correct nǹkan kan níbi tẹ́ sọ ọ̀rọ̀ dé yẹn sà àti òbò àlè àti òbò ìyàwó ẹ gbọ́ kò sí tí ó yẹ kéèyàn respect má jẹ́ kíkan dí kan lọ́wọ́ ni nítorí pé òbò àlè tó ń dó àbí tẹ́ ń dó rescue ló jẹ́ fún òbò inú ilé nígbà míì ó lẹ sọ yìí ẹ ní ìyàwó yín gbogbo ìgbà tẹ́ bá pè á dá yín lóhùn ẹ ló gentle ó ṣe gbá ó ṣàwo bẹ́ẹ̀ òbò ìyàwó yín lè má wù yín dó bóyá ó ti gentle jù bóyá òbò tó wù yín dó ń ta bóyá ìyàwó yín ò kí mu ọtí ẹ dẹ̀ ti lọ try pé tẹ́ bá fẹ́ dóbò obìnrin ẹ láìkì kóbìnrin mọtí kó ti wà lẹ́rẹ̀ẹ́ kó lè ṣeré dáadáa ìyàwó yín dẹ̀kẹ̀rẹ̀ gba Jésù ni kò mọtí ẹ ká kí òbò àlè tó lè mọtí doyin so ẹ àti òbò àlè àti òbò ìyàwó yín kò sí ìtẹ́gbúdọ̀ disrespect ẹ gbọ́dọ̀ jẹ́ kí kan kó dì kan lọ́wọ́ ni ẹ gbọ́dọ̀ fi ìkan kẹ́ fi slight ìkan ká ní àlè náà nígbà tó kó bá ti fẹ́ dẹnu kọlẹ̀ ká ní àlè tẹ́ ń dò tó òbò ẹ wà aggressive nígbà tí òbò ilé bá wà gentle jù so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Okay, Sister Yinka. Mo ṣàrọ̀ mo enjoy program yín. Ẹ ṣé, God bless you. So àtò òbò àlè ẹ má fi slight obìnrin ọkùnrin. Nǹkan tí àlè kò fi yàtọ̀ ni wípé tí ó bá jẹ́ wípé kàráǹgídá ẹ láti sọ̀rọ̀ ìyàwó lójú àlè. Yes. But tí ó bá ṣe kàráǹgídá ẹ má fi slight ẹ. But tẹ́ bá láti sọ gbọ́dọ̀ sọ̀rọ̀ àlè lójú ìyàwó torí ìyàwó ni ìyàwó máa jẹ́. Ẹ understand? Ẹ slight ẹ gbọ́dọ̀ sọ. But tẹ́ bá jẹ́ wípé ó kàráǹgídá kẹ́ sọ̀rọ̀ ìyàwó lójú àlè kò ṣe pé ẹ fi slight ẹ. But wípé òbò kan lẹ máa respect ẹ ní respect ẹ máa respect òbò àlè nítorí ìgbà tí ẹ bá ń fẹ́ òbò ẹ bá ń fẹ́ òbò tó dry tó bò ìyàwó lédè wet òbò tó dry tàlè náà ló máa rescue yín o ló máa gbà yín lẹ̀. Tẹ́ bá fẹ́ òbò tó gentle tí òbò ìyàwó lé wà aggressive òbò tó gentle tàlè ló máa gbà yín lẹ̀ ṣé kò wá yẹ kẹ́ respect ẹ máa respect ẹ náà. Tẹ́ bá fẹ́ òbò tó lanú lẹ̀ tó bò ìyàwó dí àbí nígbà tí ìyàwó bá bímọ tó ń tọ́mọ lọ́wọ́ tẹ̀dẹ̀ nídìí láti dóra yín kí ẹ dámira òbò àlè ló máa rescue yín so ẹ láti respect òbò àlè àtòbò àlè àtòbò ìyàwó ilé kẹ má kọ̀ fi kan dí kan lọ́wọ́ kẹ má fi kan disrespect kan ni wípé òbò àlè yẹn mo láti disrespect you cannot disrespect òbò àlè torí nígbà míì gan tí òbónúlé bóyá òbónúlé gentle ẹ dẹ̀ fẹ́ òbò tó wà aggressive bóyá òbónúlé ìyàwó yóò mu ọtí but yín náà mọ̀ you agree with me tẹ́ bá fi ice sínú baileys nísìn tẹ́ ṣàkẹ́ mọ́ra tẹ́ bá máa dóra yín obìnrin yẹn máa ṣeré fún yín ni tóbìnrin tó bá mu baileys díẹ̀ tó ṣe pé kíni ó máa dóra ẹ̀ bí kíni á do yín bí aṣẹ́wó ni bóyá ìyàwó lé yín dẹ̀ ti gba Jésù olóhùn ò lè mu anything ìyàwó àlè dẹ̀ ready láti mú ṣé mọ̀ pé àlè yẹn á ṣeré fún yín dáadáa wá ìtẹ̀ṣe máa wá disrespect òbò àlè ẹ lè disrespect òbò àlè ẹ kò lè gbé àlè wọnú ilé ni ẹ kò lè máa pe àlè lójú ìyàwó ilé ni bọ̀ kò wá mì wípé ọ̀nà lójì ẹni ìyàwó yín tó wà nínú ilé yín lè ní àlè ẹyàn kan ló jẹ́ ńgbà kan àfi tó bá jẹ́ wípé àkọ́dọ̀ okó ẹ̀ inú ilé yín ló ti do bọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìyàwó tẹ̀yìn fi sínú ilé lẹ́nìí àlè èèyàn kan ló jẹ́ níbì kan nígbà kan torí pé wọn ò gbé sínú ilé ńgbà kan so àlè tẹ̀yìn ń dó tẹ́ ẹ fẹ́ disrespect yẹn ó máa jẹ́ ìyàwó èèyàn kan nínú ilé ẹlòmíì níjọ́ míì so ẹ lè disrespect òbò àlè
tí bá ní kẹ́ respect ìyàwó yín kẹ́ má pe àlè lójú ìyàwó yín kẹ́ má gbálẹ̀ wọlé mi ní kẹ́ disrespect òbò àlè nítorí tí òbò ìyàwó yín bá wọ depression tó bò ìyàwó yín bá wọ bipolar tó bò ìyàwó yín bá wọ tó bá ní hypertension òbò àlè máa wà ńbẹ̀ láti rescue yín bó ti yẹ jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ fún ní gbogbo problem yẹn because nígbà mi òbò mi máa ń wọ depression fúnra ra ẹ̀ obìnrin tó bá dẹ̀ ti bí tó wà gentle tí ó wà aggressive tó jẹ́ ọmọ ilé àtòbù ẹ̀ àti gbogbo nǹkan ẹ̀ máa jẹ́ ọmọ ilé ni àwọn obìnrin tó bá dẹ̀ ń tọra wọn tó láwọn ní religion àwọn ò fẹ́ gbọ́rọ̀ Yínká TNT àwọn ò fẹ́ kọ́ bó ṣe ń style okó dídó lè force ẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ wípé kò ń ṣe ọmọ Jésù tó gbọ́rọ̀ Yínká ní TNT tó ready láti fún yín ní aggressive okó dídó ẹ máa tọ́jú ẹ̀ ní so ẹ lè disrespect òbò àlè ẹ má disrespect ìyàwó yín ẹ má gbé call ẹni tó ọkùnrin tó bá ti ń disrespect ìyàwó ẹ̀ ọkùnrin tó bá ti tọ́jú ilé please nǹkan tó bá wu obìnrin ẹ̀ ní kó lè ṣe anything can happen tó bá tọ́jú ilé ẹ̀ anything ló lè ṣẹlẹ̀ sóbìnrin ẹ̀ because torí wípé ó ti fúnra rẹ̀ wá ṣoṣo ó ti fúnra rẹ̀ dá wàhálà lẹ̀ anyway jẹ́ kí n máa fi ìsìn ìṣe àlọ eléyìí ni mo mú wá fún yín nírọ̀lẹ́ yìí a sọ̀rọ̀ nípa a celebrate àwọn ọkùnrin aláyé bàjẹ́ tí wọn kì í tọ́jú ìyàwó àwọn ọkùnrin tó máa ń set òbò àwọn obìnrin sí depression bipolar tó máa ń fóbò ní bipolar àwọn ọkùnrin tó ń fóbò ní bipolar àwọn ọkùnrin tó ń fóbò ní depression. Hello ma ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́. Yes ma. Kẹ́mi ló ń sọ̀rọ̀ láti Nàìjíríà ma. Okay, kí la lè ṣe fún yín? Mo wo program yìí ní ìrọ̀lẹ́ yìí ma. Mo wà lórí live show ṣe fẹ́ dá sí ni. Mo wà live ṣe fẹ́ dá sí ni. Kí lẹ́yìn ma? Mo wà live. Okay. Mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn ni ma. Okay. Ẹ jẹ́ má bínú mo ní di assistant mi. Ẹ sọ lẹ́ẹ̀kan ní èèyàn kan wà ó wọ jẹ́ age of 60 years. Kò fẹ́ marriage ní Nàìjíríà. Kí lẹ́yìn ma? Kò fóbìnrin ní Nàìjíríà ibi báyìí ló ti fóbìnrin. Okay. So okó náà máa ń wọ depression o. Tí obìnrin náà because tóbìnrin náà bá burú sọ́kùnrin ó máa ń set okó sí depression ó máa ń jẹ́ kókó wà disable but ibi tí tó kó fi yàtọ̀ ní wípé tó bá wà disable nínú ilé àṣẹ tí Olódùmarè fún okó mà lágbára o bó kó bá wà disable nínú ilé tó bá ríta tó rí ìdí àti ọyàn míì báyìí ó máa dìde ní depression yẹn máa gbọ̀n dànù ní gbogbo àwọn disability yẹn máa fò lọ ní gbogbo èmi ní kíní kan tó bá ti róbò míì okó yẹn tó bá ti wà nínú ilé tó ń fún ní problem obìnrin tó ń fún nínú problem nínú ilé á disable á turn off okó yẹn á turn off nígbà yẹn á ní bipolar but tó bá ti bọ́ta báyìí ó máa dìde padà ni ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ ẹ má gbàgbé www.automaticnaturalproducts.co.uk àwọn beauty parlor excuse me tí wọ́n ń ta 24 hours perfume fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń fight body odor gbogbo ẹ̀yin tẹ́ bá ní jomijomi láàrin ẹsẹ̀ gbogbo ẹ̀yin tí abẹ́ inú bá ti ń rùn gbogbo ẹ̀yin tí itan yín ti bàjẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kàn sí oníléeṣẹ́ www.automaticnaturalproduct.co.uk kẹ́ pè wọ́n sórí 07999961242 07999961242 then Debo detox tea fún àti parí ọ̀rọ̀ pẹ̀lú mi àti send owó sí àti ṣe gbogbo ẹ̀yẹn ti close Debo detox tea +2348106829352 +2348106829352 fún Debo detox gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbé ní Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní London ó ń ṣiṣẹ́ fún infertility ó ń ṣiṣẹ́ fún tí ọ̀rá bá ti mi ò ní WhatsApp group tí ọ̀rá bá ti dí gbogbo fùrọ̀ dí gbogbo ìdí
ẹ pè Debo Detox Tea sórí +447466235718 +447466235718 ẹ pè wọ́n wà fún Debo and it's very good. Èmi ń lò mi dẹ̀ ní parọ́ fún yín. Mi ò ní WhatsApp group. I used to have, but fún ara mi ni mo kúrò ńbẹ̀ mi ò tiẹ̀ lọ àti Telegram. And reason ni pé mi ò ní time. I'm busy. So mi ò ní time láti máa send the message, máa wòran every time. So gbogbo èyí tẹ́ ń béèrè WhatsApp, mi ò ní WhatsApp group. I do not have, mi ò ní WhatsApp group. But ẹ má gbàgbé June 20, a máa bọ oko. Àwọn tó bá máa present, mo máa gba owó fún Zoom ni. Torí mo máa set up living room mi for Zoom party. Láti bọ oko. A máa celebrate oko day ní June 30, which is Father's Day. Oko day níjọ́ yẹn ni a máa celebrate ẹ. A máa celebrate oko, a máa bọ oko níjọ́ yẹn. Ẹ kú ojú lọ́nà mi, a máa bọ òbò náà. Okay ma, okay ma, princess mi mo ti rí, okay ma. A máa bọ òbò náà, but mi ò tí ní date ìjọ́ tá máa bọ òbò. But a máa bọ oko ní June 30. Ìjọ́ yẹn dẹ̀ la máa launch orin tuntun fún àwọn ọkùnrin. So gbogbo ẹ̀yin obìnrin òun lẹ ti gbọ́ yẹn. Gbogbo ẹ̀yin ọkùnrin náà, ẹni tó bá fẹ́ ta bá try tiẹ̀. Ìwọ tó bá ti change, ìyàwó ẹ máa dó kóńtà kó máa bẹ́bò wọn lọ ni. Èyàn kì í jẹ méjì lábàládé. O lè má ṣe nǹkan tó yẹ kó o ṣe fún ọkùnrin, fún obìnrin. O lè má tọ́jú obìnrin. Kò wá fi pé ìwọ nìkan náà ni ò ní tọ́jú ẹ̀, ìwọ nìkan ló máa bímọ fún, ìwọ nìkan ló máa sanwó ilé, máa ṣoúnjẹ fẹ́, wàá tún máa do nìkan. Ayé ẹ̀ ló wà ni. Ṣáyé ẹ̀ ló wà. Wàá máa do, ò ní tọ́jú ẹ̀, ò ní tọ́jú ilé, ò ní tọ́jú ọmọ. Ìwọ náà fi pàtì dídò yẹn lẹ̀. Jẹ́ ká ní tó máa mo lóbìnrin kan ní Nàìjíríà tó bí wọn, ó bí àwọn ọmọ, ó dẹ̀ wà nílé ọkọ ẹ̀. Ẹni tó ń tọ́jú ẹ̀ ibi báyìí ló wà. Ọkùnrin tó ń tọ́jú àwọn ọmọ yẹn, tó ń tọ́jú obìnrin yẹn, ibi ló wà, ó dẹ̀ wà nílé ọkọ. Á tún oúnjẹ sílé olóbùkún ọkùnrin yẹn á tún máa jẹ. Tọkùnrin yẹn bá lọ sẹ́kọ̀ọ́, obìnrin yẹn á serve ọkùnrin yẹn dáadáa pẹ̀lú òbò ẹ̀. Kò sí tí fi ń ṣèyàn. Wo ló ta birthright ẹ, tó bá ti ta birthright ẹ, gbàgbé ẹ̀, wọ́n bẹ do. Obìnrin tó bá tọkùnrin kan bá sọ fún wípé ó ṣe London kò ta tó tọ́jú ẹ̀, ọkùnrin yẹn ò ní jèrè. Ọbọ ìjèrè lẹ́yìn ọkọ. Obìnrin tó bá dẹ̀ wá gọ̀ débi wípé ó wà láwọn ọkùnrin kan láti fi òbò ẹ sínú depression. Ó wà láwọn ọkùnrin kan láti jẹ́ kí òbò ẹ ní bipolar. Ó wà láwọn ọkùnrin kan láti jẹ́ kí òbò ẹ kó ní disease, kí òbò ẹ kó lọ sùn. Ó wà láwọn ọkùnrin kan láti jẹ́ kí òbò ẹ kó wà disable. You are on your own. You are on your own. Oko ọkùnrin ṣiṣẹ́ 24/7. Tí ọkùnrin bá nice sí ẹ, tó ń dó kọ́ńtà, tó ń dó bòńtà, fine. Tí ó ṣe pé kíní, no problem. But nǹkan tó bá ti lè mú ọkùnrin láti máa disrespect ẹ, tí ó dẹ̀ tọ́jú ẹ, do anything doable. Do anything doable. O make her happy. Ẹ̀yin ọkùnrin náà tẹ̀dẹ̀ sọ wípé mo dẹ̀ ní pé ẹ má tọ́jú àlè torí pé tí òbò ilé bá down, àlè ló máa lift yín up. Kò jíire o. Ó dàbọ̀. A ó máa ríra. Bye for now.